إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Akí gbogbo mùsùlùmí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tí a máa gbé yẹ̀wò lónìí, a sọ̀rọ̀ nípa ohun tí ń jẹ́ àṣejù àti àṣeètò àti ìdájọ́ méjèèjì, torí pé tẹ́ ẹ bá ti yọ ìdájọ́ kúrò níbi nǹkan tẹ́ ẹ ní ò dáa, kí ni pàtàkì, kí láǹfààní tẹ́ ẹ ní ò dáa nígbà tí ò bá nídàájọ́. Nínú Islam, gbogbo nǹkan tí a fẹ́ fi ṣẹ̀sìn òun ni Allah ṣe kíni ló sọ fún wa, ló sì ní ká Ànábì deliver message fún wa pé àwọn nǹkan tá a ṣe ń bẹ̀ o tí yóò ba àwọn nǹkan báyìí báyìí jẹ́ o. Ó ní èyí tí ó ba tàwhídì jẹ́, ó ní èyí tí yóò ba ímánì jẹ́, a ní àwọn nawaqidul wudu, a ní àwọn nawaqidul iman, a ní àwọn nawaqidul islam, a ní nawaqidul iman. Gbogbo àwọn nawaqidi yìí ìbáwọn kankan ní ń bà á jẹ́. Bákan náà, a ní ohun tí ń bàlùwàlá jẹ́, a ní ohun tí ń bàrún jẹ́. Kò gbọdọ̀ wá débi nǹkan tó já sí pé lára ẹ̀sìn ni, tó já sí pé béèyàn bá kó bẹ́ẹ̀ ó lè ba àkídà yẹn jẹ́, ó lè ba ẹ̀mí yẹn jẹ́. Bákídà bá ti bàjẹ́ nínú ẹ̀mí, àbí àkídà èèyàn bàjẹ́ níbi tí yẹn ṣe ní iṣẹ́, àbákídà bàjẹ́ níbi tí yẹn sọ lẹ́nu, ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni tàwhídì máa ti ń bàjẹ́, tá à ń pè lákídà ni. Tó bá ti lè wá bàjẹ́ ńbẹ̀, gbogbo ìbáàdà tó wù kíyàn lè ṣe lẹ́yìn ẹ̀ bí ìgbà tí èèyàn ń ṣeré ọwọ́ ni. Mo lérò pé ẹ̀yin tẹ́ wà ńbẹ̀ ẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ, torí nẹ́tíwọ̀kì ṣe jàǹbá fún wa lánàá. Kì í ṣe nẹ́tíwọ̀kì gan, bíá nẹ́tíwọ̀kì náà ni ṣá, bíá Facebook ni ẹ̀rí. Jàǹbá náà ni pé mo sọ̀rọ̀ fún bíá bíi wákàtí kan, so nígbà tó sì máa di bíá bíi 2 minutes kò sí lórí péjì mọ́, àmọ́ ohun tí ó ṣẹlẹ̀. A kò rí pé wọ́n ní kinní yẹn ti wà deleted kúrò ńbẹ̀ ni, a sì mẹ́ni tó delete nǹkan ni. Ó ti ń lọ bí ẹ̀ẹ̀mẹ́ta tí mo ti máa ń encounter àwọn nǹkan báwọn. Ọ̀rọ̀ tí a wá mẹ́nubà lénìí náà ni nípa pé àṣejù àti àṣeètò méjèèjì náà ló ní ìdájọ́ tiwọn. Bí wa àáfàá kan bá kọ̀ mú ẹnìkan láṣejù, ẹnìkan láṣeètò, kí ni ìdájọ́ wọn? Òun ni ìbéèrè tí mò ń bi arákùnrin tí wọ́n ń pè ní Akim Kutubi léèrè nípa pé níjọ́ wo ni wọ́n fẹ́ kúrò ní oko kí ó sọ̀rọ̀ pé kíní yìí ẹ̀sìn ni, kó má wá ní hukumu. Àtàǹgbà tá a wá lè mọ́ ẹ lórí ẹ̀, tẹnu kùn ẹ lórí ẹ̀, ó padà wá ń sọ pé
tí wọ́n bá rọ́dà tí o bá ṣe hukumu káwa máa bá ẹ ṣe. Àwọn tí wọ́n mú ẹ fún pé o ní hukumu yẹn pé káwa máa bá ẹ ṣe. So gbogbo àwọn ọ̀rọ̀ báyìí náà ń kọ ọ̀rọ̀ tó kù díẹ̀ kí káàtó ni. Àlàyé nípa gòlúwù, àlàyé nípa àṣejù àtàṣe ètò kò ń ṣe nǹkan tí ó tuntun láàyè yìí tá a ti ṣe kí ni o tá a ti ṣàlàyé ẹ̀ dáadáa. Ẹni tí ó bá padà sí bẹ̀rẹ̀ tó bá lọ wo àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn ńkọ́ wọn ò rí ń bẹ̀. So akọ̀fẹ́ fi eléyìí ṣe àbí àfikún òun ni eléyìí ṣe kí ni o ló máa jẹ́ fún wa. Ẹ já lọ sínú Al-Qur'an. Allah subhanahu wa ta'ala tó tá a bá ń sọ̀rọ̀ àṣejù, ṣé ẹ rí aláṣejù àtàláṣe ètò àwọn méjèèjì oníbídíà ni wọ́n. Àwọn méjèèjì alágbákò ni wọ́n. Àwọn méjèèjì ò lè jẹ́ mùsùlùmí pẹ̀lú àwọn májẹ̀mú. Torí pé ẹlòmíà ní òun ò pèèyàn ń kèfèrí ní tòun o, kò sí tó kàn òun pẹ̀lú kóun ṣe tẹ̀kfírì ẹnìkankan o, kò sí tó kàn òun pẹ̀lú kóun ṣe tẹ̀bùdíwọ̀n ẹnìkankan, òun ò ní bàdá ẹnìkankan, òun ò ní káfárá anybody ní tòun o, tá Ànábì ò dárúkọ ẹ̀. Kódà ẹlòmíì ya aláìmọ̀kan, àìmọ̀kan tẹlòmíì gbọ́mọ pọ̀n débi level pé téèyàn bá tó kó sínú kúfúrù, àbí kódà gan kíyàn lóhun ò ṣe ìsìláàmù mọ́ kó lóhun ṣe kúfúrù, ẹlòmíà sọ fún yín pé òun ò sọ pé kèfèrí ni o, torí Ànábì ò sọ pé kèfèrí ni. Bí ká níyàn kan jẹ́ Abdullahi abdulkadir abdulrashidi abirashidi kò sí ti ń já àbùdù, àwọn náà ń fa àbùdù sí nígbẹ́tọ̀ ẹlẹ́kàtẹ̀ lókùdà abdulkadir o ọlọ́run ò ṣe ìsìláàmù mọ́ o, àbí ó ní Allah ò sí, kò sí ti ń jẹ́ Allah, kò sí tó ń jẹ́ ọba tó dá wa, Allah ò sí in existence, àkànlò láìfò wa ni. Àwọn philosopher kan náà testify síbẹ̀. Kíyàn wá sọ̀rọ̀ gbólóhùn yẹn káwa ní ẹni tó sọ yóò dà, kó ní kíni ẹ̀yin lẹ́mọ̀ ẹ lọ́ announce òun pé òun sọ bẹ́ẹ̀ náà nìyẹn, tó gbà pé òun sọ bẹ́ẹ̀ tó fi rinlẹ̀ pé òun ò sì ní kó lórí ẹ̀. Tàwa ní irú ẹni yìí o, ìsìláàmù ẹ ti bàjẹ́, ṣára kó lọ́dọ̀ ẹ o. Àwọn èèyàn kan ponú débi pé wọ́n tún sọ fún yín pé àwọn ò ní pé ń kèfèrí ń ta àwọn tó Ànábì ò pé ní kèfèrí, wọ́n ń wá àdíìsì tá Ànábì á ní tábìlì kọ́dìrì bá fi sọ báyìí o yóò di káfíìrù o. Àwọn kan tó ń wá àdíìsì yẹn nígbà wọ́n á fún mi lẹ́rìí tẹ́niyàn ṣe kí ni o tí ò fi ń ṣe mùsùlùmí mọ́. Bẹ́ẹ̀ bá ṣe rí dà, àwọn kan tún gọ̀ débi pé wọ́n tún ń wá pé lọ́wọ́ àdíìsì tó dárúkọ ẹni yẹn, àdíìsì tó dárúkọ ẹni yẹn pé Abdulrasaki o tó ṣe nǹkan báyìí o ọ̀tá ẹ̀sìn ni o, wọ́n tún lọ́ọ́ wá àdíìsì ẹ̀ wá níbi àwọn aláṣẹ kí ni o, àwọn aláṣẹ jù làwọn yẹn náà. Àwọn wa máa sọ fún yín pé àwọn ọ̀pọ̀ yẹn ń kèfèrí ní tàwọn, ṣùgbọ́n lágbájá báyìí aláṣẹ jù ni, ẹni báyìí aláṣẹ ètò lòun. Sórí kẹ́límọ̀ méjèèjì tó dárúkọ yẹn ó ti ṣá wọn lọ́gbẹ́, ó ti pè wọ́n kèfèrí náà already báwọn náà. Ohun tá a kọ máa bí ẹlẹ́rìí ni pé ẹni tó pè ní aláṣẹ jù yẹn kílẹ̀ rí tó fi jẹ́ aláṣẹ jù, ẹni tó wá pè aláṣẹ ètò kí ni ẹ̀rí tó fi jẹ́ aláṣẹ ètò. Àwọn méjèèjì ò kúrò níbi kí ni o, wọn ò kúrò níbi bídíà. Oníbídíà ẹni àánú làwọn méjèèjì, aláṣẹ jù àtàláṣẹ ètò oníbídíà tó ti sọnù tó ti nù làwọn méjèèjì. Ẹni bá dúró sáàárín méjì nìkan òun ni kí ni o, òun ni fíríkọ́tù Nàìjíríà, òun ni mùsùlùmí, òun ni súnní, òun ló ní súnnà tó dúró dáadáa. Jẹ́ kí n fún ẹ ní ọ̀rọ̀ Ibn Hibban nìkan. Ọ̀rọ̀ Ibn Hibban ọ̀rọ̀ ẹ̀kan ni, jẹ́ kí n ṣàlàyé, kí n kò sáré mú ọ̀rọ̀ Ibn Hibban nìkan wá kí wọ́n náà lè fi rí pé ọ̀rọ̀ ìmọ̀ kì í ṣe nǹkan tí ó pamọ́, kì í sì ṣe nǹkan tí ó scatter. Òdodo máa ń lọ straight ni, òótọ́ ọ̀rọ̀ ní máa ń lọ straight ni, kì í máa ń diversify. Wọ́n bọ̀ o. Wá lọ wo tírà yìí, àfáà yìí mú ọ̀rọ̀ yẹn wá sínú tírà yìí. Ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé yẹn gbogbo ẹgbẹ́ kọ́ ni ẹni àánú, gbogbo ẹgbẹ́ kọ́ ló kó sínú kúfúrù. Àfáà yìí wá kọ tírà lórí ẹ̀. Ó wá ní gbogbo ohun tí ń jẹ́ràn àjọ ẹ̀rí inú kí ni o, inú fítánù tó ẹni àánú gbogbo wọn. Ó pè ní jam'ul adilla ala anna al-jami'iyat min al-fitani al-mudilla. Gbogbo ohun tí ń jẹ́ràn ẹgbẹ́ jẹ̀mọ́ tẹ́ dá kalẹ̀ ni gbogbo wọn ẹni àánú gbogbo wọn.
Abu Muhammad Abdulkarim bun Galib bun Ahmad ló kọ. Ẹni tó ṣe tẹkidimu tírà yẹn ni Sheikh Yahya Ali Al-Ajuri ngbe tírà yìí dá. Mi ní tí ìka tírà náà fún ẹ mo kàn fẹ́ mú ọ̀rọ̀ Ibn Hibban nìkan tá a fà yẹn kó mo wá ń bẹ̀ ni. Ó ní yakulu Ibn Hibban ní min alamati hali sunna nínú àwọn àpẹẹrẹ àwọn àpèjúwe àwọn àmì tá a fi ń mọ mùsùlùmí. Mo sọ fún yín pé alu sunna náà ni kí ni mùsùlùmí náà ni alu sunna. Àwọn tí ń bá ń pín fún yín ni kẹ́ sọ fún wọn pé kí ni quality tá a fi ń mọ mùsùlùmí, kí ni quality tá a fi máa dá alu sunna mọ̀. Ògùrọ̀ àwọn onítẹ̀fsírì àgbákò, àwọn oní principle ranu ni a tún ṣàlàyé mẹ́yẹn náà, a gbà yín kó lọ́wọ́ wọn ká má bàa kó bá yín. Tó bá ti ń ṣe Islam bá látànábì ṣe ní o ṣe follower ànábì nìwọ náà, alùsùnnà ni ọ́. O lè di alùsùnnà láì ṣe mùsùlùmí. O sì lè jẹ́ mùsùlùmí kó má jó ní súnnà. Torí súnnà náà ni wọ́n practice inú Islam. Gbogbo ohun tá a bá practice inú Islam súnnà ni. Kátẹ̀lé àṣà ànábì gbogbo ẹ̀ súnnà ni. Ìwà ń bẹ nínú wọn tó já sí pé tó o bá ṣe o ní kéèsì, tó o bá ṣe mí wàá di kèfèrí. Lọ́nà tí yẹn máa ń gbà dáa. Tó o bá ṣe mí wàá dẹlẹ́bọ. Kí yẹn lóhun ò ní kírun ní ìsìn. Ṣe bí súnnà ànábì ló ṣàlàyé ìgbà tá a máa kírun fún wa, àsìkò tá a máa kí, iye òǹkà tá a máa kí. Kí ló wá differentiate mùsùlùmí pé tọ̀ eléyìí láàlù súnnà eléyìí ni mùsùlùmí o, kí ló differentiate wọn? Alaysa hadha al-aslu? Ṣé kì í ṣe ìpìlẹ̀ nìyẹn ni? Nínú àwọn àpẹẹrẹ tá a fi ń dá àlùsúnnà mọ̀ mùsùlùmí gidi ó ní kí ni anna alladhi yuwasibu ala sunnani, yóò máa ṣe déédéé pẹ̀lú súnnà ni. Pẹ̀lú kí ni o? Pẹ̀lú súnnà ànábì ni. Wa yaqulu biha, yóò sì máa sọ̀rọ̀ súnnà, ọ̀rọ̀ tí ó máa sọ yóò máa bá kìtàbù wà súnnà mu. Wala yaruju ala al-ara, kò wá ní gúnrí, kò ní máa gúnrí lọ síbi kí ni o, lọ síbi ìròrí philosophy. Fahadha mina al-firqati an-najiyah, eléyìí nínú àwọn ní kí ni o, nínú àwọn mùsùlùmí ni alùsúnnà ni. Ó ní ìdí wọn gba certificate alùsúnnà mi kankan. Máa ṣe ẹ̀sìn Islam according to the scripture ló bá tán, alùsúnnà ni ọ́. Ẹlòmíà máa tanra ẹ̀ á ní ẹ̀yin ní súnnà yìí gan sẹ̀fù gan ọ̀rọ̀ yín gan gbà mí gan máa ń fọ́ ni o. Fún ara rẹ ló fi ẹnu ara rẹ yọ ara rẹ kó nù Islam. Torí ànábì ní gbogbo ẹni tó bá fi lè tẹ̀lé ohun tó ń practice ohun ara wa ní ọ́. Onísúnnà yẹn ni pé ìjọ wọn ànábì ló wà gbogbo ó ní gbogbo yín, gbogbo sàhábí, gbogbo ẹ̀yin mùsùlùmí ní kí ni o lẹ́wà ló jẹ́ náà. Àfẹni tí ò bá ní interest illa man aba, ẹni tí ò bá ní interest tó bá kọ̀ pé òun ò lọ. Àwọn sábà máa ń béèrè pé èèyàn ṣe máa lóhun ò lọ, ẹni bá ti ṣàlá tó bá ń ṣe ànábì olóhun ò lọ́nu ni. Yaqul yuwasibu ala sunani, onísúnnà yóò máa ṣe déédéé lórí súnnà ànábì ni. Gbogbo nǹkan yóò máa lẹ́rìí. Wa yudawimu ala fi'li sunani, a wá dúnú mọ́ kó máa ṣiṣẹ́ súnnà ni. Àwọn kan ẹ̀sìn ni ó máa ṣe. Bó bá ṣe ń ṣọ̀ranyàn yóò tún máa ṣe èyí tó ń ṣọ̀ranyàn. Tó bá ṣe ń ṣe supererogatory ni yóò tún máa ṣe supernumerary one. Bó bá ṣe ń ṣe obligatory ni ó máa ṣe supererogatory. Ẹ̀rí wa yatrukul ara, yóò wá gbèrò rí jù sílẹ̀. Allati tukhalifu sunana, àwọn ọ̀rọ̀ rírí tó yapa sí kìtàbù wa sunna. Fahadha mina al-firqati an-najiyah, mina al-firqati an-najiyah, nínú àwọn alùsúnnà nù ni. Ìyẹn dó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ibn Hibban ni àfáàyàn náà kó tiẹ̀ ní sáré mú wá fún ọ. Àṣejù aláṣejù lẹ́nu kan tí ó jìnnà, kí n fún yín ní àyà kan àbí méjì àtàdí ìṣẹ̀yẹ kan ká clear ká kó ń bẹ̀ ká máa lọ bí tá ń lọ. Torí kò ń ṣe nǹkan tí àyẹ̀ṣẹ̀ máa sọ. Ẹ̀rí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ṣàlàyé fún wa nípa gbogbo àwọn ìran ẹgbẹ́ tí wọ́n máa wà ní. Tá bá wá lọ wo Suratul Ma'idah àyà 77, Allah ń sọ fún wa ń bẹ̀, Bismillahir Rahmanir Rahim. Allah ní kul ya ahlal kitab, ìwọ ànábì sọ fún wọn pé ẹ̀yin onítírà, ẹ̀yin tá a fún tírà, Yahudi àti Nasara, ẹ̀yin mùsùlùmí náà, gbogbo wa, la tagilu fi dinikum, ẹ má ṣe àṣejù nínú ẹ̀sìn yín o. Ghayral haqqi, tó yàtọ̀ sí òdodo. Ẹ má ṣe àṣejù tó yàtọ̀ sí òdodo. Òun ni pé má ṣe àṣejù. Ohun tá Allah sọ tá ànábì ò sọ,
ìdájọ́ tá aláwọ̀ ní ká ànábì fún nǹkan nú ẹ̀sìn má bàa fún ẹgbẹ́ nǹkan lẹ̀ bá aláà ṣe gbé kalẹ̀ ẹyẹ dágbọ́n sẹ́sìn ẹyẹ dá ọgbọ́n sí ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ẹgbẹ́ kalẹ̀ bẹ́ẹ̀ kẹ gbọ́rọ̀ kalẹ̀ bá aláàtà ànábì ṣe gbé kalẹ̀ ò túmọ̀ sí pé ẹni tẹ́ gbé kalẹ̀ fún ò lè gbà ìyẹn ò sì ní kí ẹ má ní good composition kí ẹ má ní good presentation kò sì ní kí ẹ má farabalẹ̀ ẹ má ṣe àṣejù débi pé ń fún yín ní àpèjúwe àṣejù nínú àdìsá ànábì ní ìsìn tó Allah sọ bẹ́ẹ̀ fún wa nínú Al-Qur'an tá bá lọ wọnú hadith ó wà nínú Sunan Nasa'i ní 3057 ó wà Sunan Ibn Majah ní 3069 Sunan Ahmad náà ń bẹ́ẹ̀ òun ni kí ni o ànábì ní iyyakum wal-ghulu ẹ jìnà sí àṣejù ó dọwọ́ yín o pẹ̀lú ìjìnà sáṣejù kẹ́ jìnà sáṣejù fa innama halaka man kana qablakum al-ghulu èyí nǹkan tó pa àwọn tí wọ́n ṣáájú yín lẹ́tí tí wọ́n fi parun àṣejù ni o ẹ jìnà sí àṣejù àyà kan hadisi kan nu ìyẹn náà tó ọmọlúàbí jẹ́ wá fún ẹ ní ẹ̀sánpọ̀ àṣejù ń bẹ lọ́dọ̀ àwọn khawarij ní àkọ́kọ́ aláṣejù oníbídíà ni wọ́n baba ńlá àwọn àtàkì ànẹ́bì lójú ayé rẹ̀ nígbà tí ń sọ fún ànẹ́bì masàlásálá ń pé ya Rasulullah aidil wa ànẹ́bì ṣe déédéé nínú nǹkan tó ń pín yẹn báláǹsì o ànẹ́bì ní waylak ànẹ́bì ní ègbé rẹ̀ kálẹ́ni tí ó ṣe déédéé tóun ànẹ́bì ò bá ṣe déédéé ta ló tún fẹ́ ṣe déédéé lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn sàhábà ti gbọ́ yé pé eléyìí ti kọ̀ndẹ́mù ànẹ́bì ó ti lọ fi àìṣe déédéé tí sí ìjà ànẹ́bì lẹ́sẹ̀kẹsẹ̀ Umaru dìde ó ní ìzánlí falẹ̀ adìrìb onukawu inú àdìsí mi ó ní adìrìb onuka ààrẹ monafik ànẹ́bì ní rárá má pa inna lahu ashaban arákùnrin yìí ó ní àwọn èèyàn kan tí ó tara ẹ̀ jáde inú àdìsí míì ó gbé wá ní yakhruju min didi hadha àwọn èèyàn kan ó máa jáde látara arákùnrin yìí lọ́jọ́ iwájú ẹnì kankan yín sàábà kùránì tẹ́ ń ké àwẹ̀ tẹ́ ń gbà ìrun tẹ́ ń kí yóò kéré lẹ́gbẹ̀ẹ́ táwọn ènìyàn ó máa ṣe ní ìbáàdà táwọn oníbídíà ó máa ṣe yóò kọjá ohun tẹ́yìn sàábé gan ń ṣe àwọn oníbídíà tó kù ní ìsinyìí náà ẹ wo adúrú àwọn àdúrà àgbákò tí wọ́n pè léra wọn lọ́wọ́ àwọn àwẹ̀ fìtínà tí wọ́n há léra wọn lọ́wọ́ àwọn àìsùn bú tí wọ́n kóra wọn sínú rẹ̀ tí wọ́n gbádùn gbèsè ayé wọn táwọn ṣe àwọn ráyé sá àwọn ṣe zúdù. bẹ́ẹ̀ náà làwọn kàwáríjà àkọ́kọ́ ànábì ni wọ́n máa kírun wọ́n máa gbààwẹ̀ kódà ìrun ẹ̀yin sàhábà àwẹ̀ titi yín yóò kéré gan lẹ́gbẹ̀ẹ́ tẹnìkankan wọn níbi tí wọ́n ṣe ìjọsìn dé kódà wọ́n máa ka alukurani tí yín yóò kéré lẹ́gbẹ̀ẹ́ tiwọn lọ́ọ́ wò nínú Bukhari 6613 nínú àwọn àdìsí yẹn ni ànábì wa tún wá ń sọ àwọn àpèjúwe tẹ́ fi máa rí wọn àdìsí Abu Sa'id al-Khudri ni ànábì tó wá ń sọ àwọn àmì tẹ́ẹ̀rí lára àwọn kàwáríjì pé àwọn alágbàkò náà ni kódà ànábì ròyìn wọn débi pé wọ́n máa ní irùngbọ̀n ṣòkòtò wọn ò ní balẹ̀ inú àdìsí Abu Sa'id al-Khudri yìí ń sọ fún wa pé kí ni ẹnìkan kan wọn gan yóò ẹlòmíín bẹnu wọn yóò ní ọyàn yóò ní ọmú ẹ̀ yóò dàbí sáré ilẹ̀ mara yóò dàbí ọyún yóò dàbí ọmú obìnrin ni láwọn àpẹẹrẹ tá ànábì tó fún wọn tẹ́ fi dá wọn mọ̀ pé àwọn nìyí rè ó ti yé báyìí ní ìsìn báyìí kí wá ní àṣejù àwọn kàwáríjì òun náà ni pé kí ni o wọ́n ń pe mùsùlùmí ní kèfèrí lọ́dọ̀ tiwọn gbogbo nǹkan tá a là tó rán ànábì kó mú wá sínú ẹ̀sìn fún wa tó jáwọn nǹkan ẹ̀ṣẹ̀ bí o bá mutí ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o ní àdù tiẹ̀ tó bá ṣe zìnà ẹlẹ́ṣẹ̀ ni ọ́ tó bá parọ́ ẹlẹ́ṣẹ̀ ni ọ́ tó bá jalè ẹlẹ́ṣẹ̀ tó bá gbowó ẹ̀yìn ẹlẹ́ṣẹ̀ ni ọ́ tó bá ṣe rìbá ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ lọ́dọ̀ àwọn kàwáríjì kèfèrí ni ẹ́ tí o ò ní gbóòórùn àlùjánnà tó wọnú náà sòsé lọ́dọ̀ àwọn kàwáríjì. àwọn kàwáríjì wọ́n ń fi ìsìláàmù rinlẹ̀ fáwọn ẹlẹ́bọ wọ́n sì ń fi iná rinlẹ̀ fáwọn mùsùlùmí tó jẹ́ lẹ́ṣẹ̀ àṣejù tí wọ́n nù ní nínú àwọn ìpìlẹ̀ àwọn nù àkídà àwọn nù
eléyìí tí mo sọ fún ẹ kalẹ̀ yìí ni foundation. tó bá ti understand the foundation, gbogbo nǹkan tí yóò bá máa mọ sí lórí yóò máa fi tiẹ̀. foundation bídíà nínú ẹ̀sìn láyé àwọn kàwáríjì ni. níbi kíni o, níbo ló ti bẹ̀rẹ̀? níbi àṣejù, òun ló ti bẹ̀rẹ̀. ká wá lọ fi àṣejù, gbólóhùn àṣejù àbáláṣejù, ká wá lọ fi tì sára èèyàn kan tóun ṣe nǹkan tó bá kìtáàbù wà súnnà mu. kódà àwọn àfáà ẹ̀sìn míì náà tún ń bẹ táwọn náà tún nírú mọ́kífù yẹn. Iruju Kutubi nìsín, Akim Kutubi, ráwọn subhanallah, ó ń sọ̀rọ̀ nípa àwọn aláṣejù, ó wá mú ẹ̀sàmpù wá, oníbírú bàbá Jàbàtà nìsín lápèjúwe. ó ní káàlà àfimọ̀nà àdáwòlá káàlà àfimọ̀nà ní pé àṣejù yìí náà ni pé kódà bàbá ní tó takú lórí nǹkan tí ó ń ṣe títí ẹ̀ ni. àwọn kan ń bẹ àṣejù títí wọn àwọn ò lè filẹ̀, wọn ó takú lórí ẹ̀ ni. ó wá mú Sheikh Jàbàtà wá ní àpèjúwe. ó wá láwọn aláṣẹ ètò àwọn yẹn ò lórúkọ, kò lè dárúkọ tàwọn yẹn. àyẹ̀bẹ̀kọ ni àwọn gbogbo nǹkan tí ò sí nínú ẹ̀sìn àwọn kó wọnú ẹ̀sìn kankan. òun lè sọ̀rọ̀ parably, kó máa sọ̀rọ̀ lówe fáwọn kan. ṣùgbọ́n Sheikh Jàbàtà orúkọ tiẹ̀ yá lẹ́nu yín bí gbàdá pé ń ṣẹgbẹ́ bàbá ẹlòmíín nínú yín. orúkọ ẹ̀ simple gan lẹ́nu yín àti dárúkọ háì. ṣùgbọ́n àwọn tí wọ́n burúkú jù tí wọ́n burúkú gidi gan, orúkọ tí wọn ò ṣe é dá, kódà ẹ̀ tún lo Sheikh fún wọn. ṣebí tí Kutubi ń lo Sheikh fáwọn àwọn àgbákò oníbídí, àwọn ẹlẹ́bọ ńláńlá, àwọn níjọ́ tí ń pariwo ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ẹ dìde, ẹ̀yin ìmáàmù ilẹ̀ Yorùbá ẹ dìde, àwọn onídárúkọ ìmáàmù Ọ̀fà ẹ dìde, ìmáàmù Ìbàdàn, ìmáàmù Abẹ́òkúta, ìmáàmù Ọ̀yọ́, gbogbo àwọn tó ń dárúkọ yìí lẹ́gbẹ̀ẹ́ Sheikh Jàbàtà sórí bẹ́ẹ̀ ṣé ó tọ́nù? bàbá Jàbàtà ń takò ẹbọ, takò bídíà, kò bó ní bídíà ṣe, ó jìnnà sọ ní bídíà. àtẹ̀yítẹ̀ pé mùfásíkọ̀ gan, òun jìnnà sí gbogbo wọn. àwọn àfáà táwọn náà sì mú mùfásíkọ̀ àti mùkáfírà gan gbà pé mùfásíkọ̀ yẹn náà ń kọ́ o, à ń ṣe ájírù fún. kódà àtàwọn ní pé a tún máa dá orúkọ ẹ̀ gan káwọn mùsùlùmí lè bá máa jìnnà sí, kí wọ́n jìnnà sí, tó bá tún kọ tíra gan a kọ̀ndẹ̀mù tíra ẹ̀kọ́ máa kà á. lọ́wọ́ inú ọ̀rọ̀ Sheikh Zayed al-Madkhali inú Qatful Jana al-Mustatab. Sheikh náà ó pín bídíà, àwa Sheikh Zayed yìí wọ́n pín bídíà, wọ́n sì ń sọ bẹ́ẹ̀ pé oníbídíà náà ń kọ́ ẹ̀rí a ṣe hájírù fún oníbídíà. èwo lẹ́yìn ṣe? gbogbo àwọn alágbàkọ mùfásíkọ̀ àtàwọn ọmọ káfíra gan ẹ̀yin pín ṣékù fún wọn. kó wá máa endorse àwọn ìmáàmù Ọ̀fà sí Sheikh Jàbàtà, ṣàbòsí kan nìyí. àtà mùdúrú mọ́dékàsì gan ò lè dárúkọ ẹ̀. nǹkan pé ń kàwú mi ṣé súnà rẹ̀ ní kàwú? èmi ló lé ń bẹ̀. ẹ lè sọ àdáwù láwù fáwọn yẹn, ṣùgbọ́n tí Sheikh Jàbàtà yá gan ó yìí sì gan àti sáré sọ lórí kíwá ni, lórí pé kò bá yẹn pín bídíà. Ọlọ́run ò mú bídíà pín, òun ò mú. tí ẹ sì lẹ́rìí tó Ànábì ní kullu bid'atin dalalah. ó sì ní kẹ́ ẹ tú kúlù látọdún yìí àti dọ̀lálà ní láti more than 18 years now. ẹ̀rí tú. ìwọ sì ń pè ní aláṣejù lórí nǹkan tó bá kìtàbù wà súnnà mu, lórí ohun táwọn sàhábà gan ò gbọ́ rí, lórí ohun táwọn àfáà sálàfù tàná tí wọ́n ti lọ gbẹ̀yìngbẹ̀yìn tí wọ́n gbọ́ rí, tó já sọ́pọ̀ àwọn tí wọ́n dé ní ìsìn ni wọ́n bá wọn tì í bọ̀. máa ka tírà méjì fún mi báyìí ní ìsìn. àfáà ẹ̀yẹ kan ló sọ̀rọ̀, àfáà méjì bẹ́ẹ̀ lọ ṣe tírà lórí ẹ̀yẹ kan yẹn. ohun tá àfáà yẹn ò fi sí gan àwọn náà ń bá fi sí. mi tí ì fẹ́ wọnú ọ̀rọ̀ ti Kutubi ní ìsìn, èmi kàn ń sọ̀rọ̀ tèmi lọ́nà ni pé àṣejù oníwà ń bẹ níbi pé yẹn ò pín bídíà. àṣejù oníwà ń bẹ níbi pé tọ̀ Ànábì ní a máa fọwọ́ jẹun o, pé tọ̀ Ànábì pàṣẹ fún wa pé ẹnìkankan nù wa ò gbọ́dọ̀ fọwọ́ rẹ̀, a gbọ́dọ̀ ṣọ́nù àfi tá a bá là, tá a bá wá fọwọ́ jẹun báwo la ṣe là. àwa láwọn àfáà bíi Imam Ahmad, bíi Sheikh Tuwaijiri àtàwọn àfáà Yamani bẹ́ẹ̀ náà, àwọn àfáà tí wọ́n ti lọ tàwọn tàná tán gbà pé àìkíyàn replace ọwọ́ ni pẹ̀lú nǹkan táwọn Yahudi gbé wá. ẹ̀rí Imam Ahmad ní bídíà ni, Sheikh Tuwaijiri ní tashabu bil Yahudi ni, kí ẹ máa kọ́pì àwọn kèfèrí ni. nínú àwọn àfáà tí wọ́n ti lọ àwọn mú bẹ́ẹ̀. àwọn àfáà kan ní ara o, mustahabu ni, bí yẹn bá lò ó dá yóò gbà ládàá, ṣùgbọ́n tí yẹn bá lò kò lẹ́ṣẹ̀. ṣùgbọ́n gbogbo àwọn àfáà ẹ̀sìn pẹ̀lú mọ́kífù gbogbo wọn lórí ẹ̀ náà ni wọ́n sọ pé lóòótọ́ o, ọ̀rọ̀ Ànábì yìí àṣẹ ni o, ká wá gbé àṣẹ jùlẹ̀, ká wá ní ìgbé àṣẹ jùlẹ̀ nì
ìgbé àṣà ànábì jùúlẹ̀ láspẹ̀tì ibẹ̀ yẹn ká ní kò jẹ́ nǹkan kan kò nítumọ̀ pé kò jẹ́ nǹkan kan kò nítumọ̀ wá mọ̀ yàtọ̀ láàrin àádà àti ìbáàdà àwọn nǹkan tẹ́yìn ń pè ní àṣejù fún bàbá nù kì í sì ń ṣàjèjù ara àwọn àáfàá ẹ̀sìn míì náà táwọn náà ń bẹ lórí ẹ̀ àáfàá ẹ̀sìn sọ fún yín pé ẹ dárúkọ ẹnìkan fún òun nígbèsí ayé yín tóun pè ń kèfèrí torí pé kí ni o torí pé kò fọwọ́ jẹun ìwà ń bẹnu àwọn ọmọ kéwu sheik gan fún ara rẹ̀ nínú àwọn ọmọ kéwu sheik jàbàtà tí àwọ ò mú kún mú pé bídíà ní síbí ayé bẹ́ẹ̀ kọ́ ni ń bẹnu wọn tó gbà pé mustahabu ni pé ó dáa kíyàn máa lò ó lóye kíyàn máa lò kíyàn gba ládá ṣùgbọ́n ní tí ò bá lò ó kì í ṣe kí ni o kì í ṣe nǹkan kan ẹlòmíín mú pé tọ ẹlẹ́ṣẹ̀ ní fẹ́ ṣẹ̀ ní bí àwọn náà máa ń ṣẹ̀ kálukú wá ní mú kí fọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀ nígbà tá bàbá gan ò gbógun táwọn ọmọ kéwú kò kọ̀ndẹ́mù àwọn ọmọ kéwú rẹ̀ tí wọ́n máa wọn kún mọ́ àwọn nǹkan wọ̀nyí mustahabu àti wájibù èmi ló wá dé tẹ́yìn wá ń bá tún nǹkan tí ò sọ tí wọ́n fi wá ń fi yẹn ṣe bìnáwó hukumu guluwi lórí sheik ṣùgbọ́n àwọn tó pè ní àwọn ní kọ́nfẹ́rẹ́nsì ẹ̀rí àwọn ẹ̀mọ̀ránì àwọn yẹn ṣéèkù làwọn yẹn ayébẹ̀ẹ̀kọ́ ni àwọn yẹn onídìí àdáwùlá ayébẹ̀ẹ̀kọ́ àwọn ọmọ mú ọfà onídìí àdáwùlá mùdúrù mọ́dékàsì onídìí àdáwùlá àfisàwùlá ọ̀lẹ́ tó ń ṣe fún ẹ wá máa fi mùdúrù mọ́dékàsì wé ṣéèkì jàbàtà àbòsí nìyẹn nì bèlè ń ta sí pé àwọn tá a fi ń máa láṣejù bí àwọn kàwárìjì tá a fi ń dágùn lówù mọ èwo ní ń bẹ lára bàbá yìí kò sí bí kì í ṣe pé àwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ yín tí wọ́n kú sínú ẹbọ tákìdá àwọn ò dáa tí bàbá yín expose wọn ní ń bẹ ọ̀pọ̀lọpọ̀ yín nílẹ̀ Yorùbá àtẹ̀yìn tẹ́ ẹ̀ tó ń dọ́gbọ́n pín bídíà torí pé kẹ́lẹ́ máa bá oníbídíà ṣe ẹlòmíì ganu yín gan tó ń ṣe bídíà tó fi ń pawó àbáyá wá ń expose yín ń gbógun tì yín lórí ẹ̀ lẹ́fi wá ṣe congregational meeting pétọ̀ ẹ̀ka náà máa gbógun tì so fún díẹ̀ yìí ń kọ́ àṣejù níbi ká pè nǹkan ní ohun tá a là tànẹ́bí ò pé ló wà béèyàn ká bá wá ṣàṣejù tó pè nǹkan ní ohun tá a là ò pé tànẹ́bí ò pè ní nǹkan tóun wá pè ní nǹkan á wàá ṣàlàyé ẹ̀ á mẹ́rin ẹ̀ wá á expose ẹ̀ kí ni nǹkan tí wọ́n fẹ́ fi ṣe kí ni o mú kún mọ́ àṣejù fẹ́ni ẹlẹ́ni àwọn aláṣejù nìyẹn ó dúró báwọn lórí àdìsí àpèjúwe àwọn mutasahil àwọn aláṣẹ ètò yìí náà oníbídíà ni àwọn náà alágbàkò náà ni àwọn náà tó o bá pèèyàn lóní aláṣejù àbíkọ ní aláṣejù níwọ abáláṣe ètò níwọ o ti kàfàrà àwọn méjèèjì already kó o kọ fún aláwọn reason tí wọ́n fi ya àṣejù àtàṣe ètò ni o lè sọ pé tọ ìyẹn ti máa ń le jù àwọn onílé jù wà àti pé kí aláṣejù bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ní àárín yẹn nìyẹn àwọn mutasahil àwọn aláṣẹ ètò àwọn tí wọn gbogbo nǹkan tó lágbára tó nítumọ̀ nínú ẹ̀sìn àwọn ní kò nítumọ̀ àwọn kájú kò ń bẹ̀ àwọn ní pé ẹ wo aláòróró lẹ́nu wọn kí n sọ yẹn máa ń sọ wá ní ọlọ́run òróró kí ni gan èwo ló wá dé kò fọ́ọ̀lù sí nǹkan kan ní méjèèjì àpèjúwe ni àwọn mọ̀tẹ́zílà yìí nínú àkídà mọ̀tẹ́zílà òun ni pé kí ni o ẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ títí wọn ẹ̀rí kò ń ṣọmọ àlùjánnà kì í ṣọmọ náà ó hàǹgì sáàárín méjì ẹ wo àwọn mẹntálítì àgbákò tí ibi tí àìmákẹ́kọ̀ọ́ tó nǹkan àtàìmá láàfà àti effect tí máa ń dá sára yẹn nù ni. Wasi'l ibn Ata yìí ni ọmọ kí o Hasan al-Basri òun ló yàwọ́ òun ló wá mú mẹntálítì kí ni o mẹntálítì manzilatun bayna manzilatayn pé ẹni bá kú sínú ẹ̀ṣẹ̀ àbó kú sínú nǹkan kan ni irú kò wọ náà kò wà àlùjánnà ó hàǹgì sáàárín méjì ni òun náà ò fẹ́ sọ ìdájọ́ lórí nǹkan àwọn eléyìí náà ń bẹ ńlẹ̀ Yorùbá ń bẹ náà àwọn àfáà náà lọ́dọ̀ ọrú wọn irú wọ Kútúbì yìí gan aláṣẹ ètò nìwọ tí a bá fẹ́ mú hukumu fún wọ hukumu aláṣẹ ètò nìwọ torí kò sí nǹkan tó ní ìdájọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn gbèsè ayé títí ẹ kọjá pé àwọn àáfàá yapa lórí ẹ̀ ó tán ẹ̀kọ́ rẹ ò gbé nǹkan tó ń dá sí àwọn èèyàn ni wọ́n kàn ń kó bá ẹ
ni wọ́n fi ń pe irú ẹni ṣéèkì ni wọ́n fi ń pè sáwùjọ kó wá ṣe wá sí kò wá sí ohun tó burú ń bẹ̀ kí wọ́n gbé nǹkan fún yẹn pé tó bá wà sọ̀rọ̀ lórí nǹkan báyìí kí yẹn wá dúró lórí báńdìrì rẹ̀ kí ló mọ nínú ẹ̀sìn tá làáfà tó kọ ìwọ ló ti fẹ́ kọ ìwọ ló ti fẹ́ kà àwọn tó endorse láàfà rẹ̀ yóò àwọn àfàbùlùgẹ́nì jùmọ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbẹ̀ ni tá làáfà tiẹ̀ àbùlùgẹ́nì jùmọ̀ náà láàfà náà òun náà ń katira etira kàkàkiri náà ni ló fi lè rí gbogbo yín kẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn yanjú kọjá pé Albani wá sọ báyìí bóun bá ṣe tó wá sọ báyìí ṣé ó sèmi náà tó wá sọ báyìí ohun tẹ́ ẹ máa ń rí yanjú náà ọ̀rọ̀ ń gbèsè ayé yín bẹ̀ nù ẹ̀yìn kan bẹ́ẹ̀ nù ni wọ́n jẹ́ kan mú ọ̀rọ̀ kan lórí online wọ́n pè ní ayé kí Suleiman kìíní kan ní àfáàyàn báyìí ó fi ẹ̀dí ẹ̀ báyìí yóò wá ń sọ̀rọ̀ tafsir ní Ramadan yóò wá ń sọ pé àwọn àfáàyàn pa lórí ẹ̀ àwọn kan ló da àwọn kan ní kò dáa torí di èyí ń kọ́ kò sí ìta lè ṣe ní gbogbo ẹ̀ àwọn ń fi scholarly view opinion àwọn àfáà làwọn fi ń mú dájọ́ ẹ̀sìn àwọn àfáà ẹsẹ̀ táwọn àfáà rẹ̀ náà nù ni màá ka tírà àti kàńkà láìpẹ́ inú àwọn àfáà rẹ̀ tó tún tùkùtù fún ẹ wàá gbọ́ ní ìsìn tí n bá ṣe tán torí di èyí ń kọ́ aláṣẹ ètò ni wọ tó dáwọn aláṣẹ ètò ni àtàwọn tí wọn náà mú kún mọ́ àṣẹ ètò fún wọn ni àwọn tí ń pa oníbídíà tó ní súnmọ́ àti mùsùlùmí papọ̀ tó ní gbogbo yẹn máa defend nǹkan tó yẹ kó dání gbogbo àwọn onísúfí lòun bá ṣe hatam lórí mọ́ní káàsì kan máa ń sọ pé tọ̀ òun tiẹ̀ Imrana ọmọ lé lòun báyìí máa ń sọ nìyẹn ọmọ inú lé lòun so súfí sún ní lòun tẹ́lẹ̀ òun ìtẹ̀yìn kóra yín sí tẹ̀yìn gbé ẹ̀ ń gbógun tí ń ṣe bídíà yẹn wàhálà lẹ kóra yín sí òun ọmọ tí ń já jírù òun kò sí tó ń kẹ́ pẹ̀lú àdìwọ̀n àdìbàrà ẹ̀yin lẹ kóra yín sí wàhálà ló fi ní kẹ́ ẹ wá aṣọ kan ó ti yé báyìí ní ìsìn báyìí ẹni tí àwọn yẹn mùtàsáìlù nìkan kọ́ ni wọ́n ìwọ gangan fún ara rẹ̀ gan kó sí ohun táwọn yẹn gan kó sí nínú àwọn owó tí àwọn nǹkan tó ń sọ táàrin àwọn Mu'tazila yìí àkídà àwọn ti nìyẹn àlàyé pọ̀ ń bẹ gan àkídà àwọn pọ̀ o mi nǹkan fẹ́ dìpù jù ni hatta Sheikh Muhammad Abdullahi Muhammad Salman nínú tírà kan báyìí tí wọ́n ń pè ní al-Mawsu'atul Jaliyya fi shuru'il aqidati al-wasatiyya tí Ibn Taymiyyah àwọn àfáàyàn wá pọ̀ gan tí wọ́n mú àwọn ọ̀rọ̀ wọn wá àwọn náà padà sọ débi pé àkídà àwọn Mu'tazila qaribun ó súnmọ́ àkídà àwọn Murji'a fil ma'na ṣùgbọ́n kò jọ fil lafzi so àwọn náà gbà nínú àwọn àkídà àwọn tó pọ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ sáré mẹ́nu bà díẹ̀díẹ̀ kí n dẹ̀ mánéjì àsìkò ni ṣùgbọ́n pìlẹ̀ wọn náà ni pé kí ni o àṣejù àti aláṣe ètò náà ni àwọn méjèèjì jẹ́ n wá fún ẹ lápèjúwe tí ó kó gbogbo ẹ̀ tán ní ẹ̀ẹ̀kan náà tírà yìí ni màá advice kí a lọ wá tírà ya as-Sunnah lil imami al-Muzanni Imam Muzanni ló kọ tírà àkídà al-Sunnah wal Jama'ah títí ẹ̀ àwọn àfáà tí wọ́n ṣe ṣáríwò tírà yẹn pọ̀ ṣùgbọ́n àfáà yìí mo wá fẹ́ lu ọ̀rọ̀ ẹ̀ wọ́n pè ní Abdulaziz bin Marzuq at-Tarif Sheikh Abdulaziz bin Marzuq at-Tarifi òun ni wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tá àfáà yìí sọ nípa pé ká kọ́ra dúró níbi kí abàdá ẹni tí ń ṣe Islam tí ń mùsùlùmí tí ò kó sí nǹkan kan ká tó wá bọ́pá bọ́sẹ̀ lára ẹni tóun bá tó kó sí nǹkan tó tún dá nǹkan kan lẹ̀ bí ẹ̀ṣẹ̀ ká wá ṣe kí ni o ká wá ṣe ìbáàdà ká súnmọ́ Allah pẹ̀lú ìjìnà sóníbídíà àti ìyẹpẹrẹ oníbídíà àti ìsá fún oníbídíà àfáà yẹn kọ̀rọ̀ yẹn àfáà yìí wá mú bẹ̀yẹn wá fi ṣe topic ó pè ní ohun dàná ní 74 lẹ́yìn kó wà náà ní kátọ́rù kìíní ó pè ní kuturatu tasammuhi fi takfiri alil kufuri àwọn ewu tí ń bẹ níbi ká tó mójú kúrò níbi pé kèfèrí ní kèfèrí kíyàn kó sínú kúfúrù bí Mu'tazila àtàtàlẹ̀ kan èyàn ṣe nǹkan kúfúrù ẹ̀rí ká tó wá ní àtúwá kónú dúró à lè sọ pé ẹni yìí kúfúrù ní nǹkan tó ṣe yìí
ẹ̀rí ó wá múra ó wá kóòtù àfa yẹn tá àlàfà yẹn ní wàlẹ̀ ìmùsáàkì àǹtẹ̀kìfèrè hàlẹ̀ kíbílà wàlẹ̀ bàrọ̀ hàtùmínìhù fíìmẹ̀ hàdásù ká kónu dúró ká kóra dúró kó mi ká má kà fara mùsùlùmí o tí ò kó sínú kúfúrú o ká wá bọ́pá bọ́sẹ̀ kó mi nǹkan tó bá tún dálẹ̀ nú ẹ̀sìn. àfa wa ní wàkùtù rọ̀tù tẹ̀kìfèrè lè mùsùlùmí ṣé ẹ rí ewu ká pé mùsùlùmí ní kèfèrí laysat biba'ida an kuturati idkhali al-kafiri fil islam kò jìnnà sí ewu ká tún fi islam rinlẹ̀ fún kèfèrí èèyàn. ẹni tí islam tiẹ̀ ti bàjẹ́ àwọn nǹkan tó ń ṣe àwọn nullifiers of islam nullifiers of tawhid àwọn nǹkan tí ń ba àkídà jẹ́ lòun tiẹ̀ ń ṣe ń titi ẹ̀ àbí kèfèrí ìpìlẹ̀ bó ṣe léwu fún wa tí o gbọ́dọ̀ pé mùsùlùmí kèfèrí tí ò kó sí nǹkan kan náà ló gbọ́dọ̀ fi islam rinlẹ̀ fẹ́ni tóun tó kó sínú kúfúrú àbí tó tiẹ̀ jẹ́ kèfèrí gan. wala ṣètò wa ni kulluha azima méjèèjì kíláàsì méjèèjì náà ló tóbi. fayambagi lil mu'min an ya'dhara min hadha wa hadha ọ̀ràn yẹn ni fún mùmínì kó jìnà sí ọ̀tún àti òsì ìkíní àti ìkejì. ẹ̀rí wakama yujadu babu guluwi fi takfir bá a ṣe ń rí àwọn pages àwọn chapter àwọn àṣejù níbi ká àwọn tí tó ń kà fara èèyàn fayujadu babu guluwi fi tasahuli fihi bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń rí àwọn kíni o àwọn aspect àwọn pages tí àwọn èèyàn kan náà tún ń rọ̀ tí wọ́n tún ń dẹ̀ tí wọ́n tún ń kájú kúrò níbi ìdájọ́ àwọn nǹkan tá a sọ yìí. fa hunaka man yatasammahuna fi takfiri al-kafir àwọn èèyàn kan wá ń bẹ ń tiwọn àwọn tiẹ̀ mójúkú yányán níbi ìpè kèfèrí ní kèfèrí. wahum ala maratibi min tawaifil murji'a àwọn lẹ́yìn náà ní branch nínú àwọn branches àwọn murji'a àwọn murji'a tó bá ní la ilaha illallah báwọn síbí náà ṣe máa ń sọ pé gbogbo ẹni tí ń bá ń sọ la ilaha illallah mùsùlùmí ni àkídà murji'a nìyẹn. tó bá ti gbà pa Allah ló dá ẹ gbogbo ohun tó kò lè máa ṣe ò bá kó sí kúfúrú ò bá kó sí ṣíríkù ò bá kó sí bídíà gbogbo ohun tó bá rí o kó sí wàhálà àti ẹnìyẹn báyà tí ń ṣe la ilaha illallah mùsùlùmí náà nìyẹn. adẹ ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn náà nílẹ̀ Yorùbá yìí náà à ń gbọ́. alladhina yatasahaluna fi adami takfiri man kaffara Allahu subhanahu wa ta'ala àwọn tí wọ́n tún wá ń ṣe ẹ̀dẹ̀ táwọn tún ṣe dìdìrìn táwọn tún kóra dúró táwọn tún ṣe ìmójúkò níbi àìlo ìpè kèfèrí ẹni tá àlá fúnra ẹ̀ tó wá kà fara gan tún bẹ láwọn tá àlá gbé kú fúnra wọn lẹ dàrẹ́ẹ̀tì. ẹ̀rí balhata wasalale amuru ila tawaif minhum ọ̀rọ̀ wá dé àárín àwọn kan tó já sí pé lọ́dọ̀ tí wọ́n faqalu bi anna al yahuda wan nasara laysa bi kuffar àwọn ní àti yahuda àti nasara àwọn ṣe kèfèrí ẹ fi wọ́n lẹ̀ wọ́n lè pe kèfèrí wọ́n lè pe yahuda àti nasara gan kèfèrí mọ́. wa innama yukaffaru al-wasaniyun àwọn tí ń bọ òòṣà nìkan ní kèfèrí lọ́dọ̀ wọn bá a ṣe ń ra àwọn kan náà nísìn oníjàlábí nìkan ní kèfèrí lọ́dọ̀ títí ẹ̀ ẹni tí ń bá ń gún gbégbó gánṣẹ́ nìkan ní kèfèrí lọ́dọ̀ tí wọn àwọn làáfà ẹlẹ́bọ. àwọn ọ̀nà ẹbọ tó kù táyà tó lè kó sí onítùmọ̀ kò jẹ́ nǹkan kan. aláṣàánú wa ńlẹ̀ yìí o wa minhum man yaqulu innal milala al-ibrahimiyya milalu tawhidiyya wala yukaffaru man intasaba ilayha àwọn tó wá já wọn kódà àwọn tó ráwọn kan já sí pé àwọn tí ń tún ń bọ òòṣà gan àwọn ilé òòṣà ẹlẹ́bọ gidi gan àwọn kan ò tún lè pẹni tí ń bá tún ń ṣàfitì ààrẹ lọ́dọ̀ wọn gan kèfèrí. abẹ́rẹ́ nǹkan àwọn tí wọ́n ń ṣẹbọ gan pàápàá dàrẹ́ẹ̀tì àwọn kan tún ń ṣàfitì ara wọn lọ́dọ̀ ẹ̀ gan àwọn èèyàn kan tún náwọn tún jẹ́ǹtù àwọn simple àwọn kájú kò débi pé wọ́n lè fi kèfèrí rinlẹ̀ fẹ́ni tó kó sínú tó tún ń ṣẹbọ mọ́ níbi àìṣe ètò nìní. ẹ̀rí wa minhum ó wá ń bẹ náà tá a wá ń sọ yìí man yara anna an-nasa mahama fa'alu àwọn kan wá ń bẹ pẹ́tọ̀ gbogbo ohun tó wù kéèyàn lè ṣe fa innahum yasiruna ila Allahi azza wa jalla ẹ ṣáà filẹ̀ tó bá ti kú ọ̀rọ̀ ẹ wà lọ́wọ́ Allah. àwọn kan bẹ bẹ́ẹ̀ gbogbo ohun tó wù kéèyàn lè ṣe ẹ má sọ̀rọ̀ ẹ filẹ̀ ẹ̀yin kọ́ lẹ fẹ́ dájọ́ èèyàn àtún gbọ́ ilé náà láwùjọ wa tá ń bẹ ẹ̀rí wa yarawna anna kulla shari'atin wa milla tuaddi ila Allahi kama tuaddi al-masa'ib al-arba'a fi fiqh al-islam. àwọn kan wá ń bẹ tí wọn àwọn ní gbogbo ṣẹ̀ríà gbogbo àwọn dájọ́ lórí ní táwọn èèyàn bá ń ṣe àwọn ní rí pé ẹ̀fílẹ̀ fa àlà kò dájọ́ ẹ̀
ẹ má sọ fún wa pé kíní kan tẹ́nìkan ṣe ẹbọ ni, ẹnìkan ṣe kúfúrù, ẹnìkan ṣe bídíà, ẹ filẹ̀ fún Allah kó dájọ́ ẹ̀. Àwọn fi gbogbo dájọ́ nǹkan àwọn gbé sọ́wọ́ pé kí ni o Allah ni ó tó bí wọ́n ṣe ń gbé ìdájọ́ ẹ̀sìn nígbà àwọn ọ̀ràn yẹn ẹ̀sìn ó bí wọ́n ṣe ń gbé sínú school of thought. Tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà ní ìsìn pé nǹkan báyìí inú ẹ̀sìn kí ni dájọ́ á ní àwọn Màlíkíyà sọ pé ó dáa, àwọn Ṣàfíyà school of thought àwọn ní kò dáa, àwọn Àǹbàlíyà school of thought àwọn ní pé yẹn a lè ṣe, àwọn Ànàfíyà school of thought àwọn ní pé yẹn kí yẹn má ṣe ló dáa, àwa lè lẹ̀ kalẹ̀ á máa bá tiẹ̀ lọ. Ìyẹn ní sọ fún yẹn pé kò sí ètò mú ń bẹ̀ tí ò sí lójú ọ̀nà. Àwọn àfáà làwọn yẹn sọ di àgbọ́yé ẹ̀sìn láwọn àfáà tán ní pé táwọn bá ṣe mistake kẹ́ ẹ má mọ̀. Tó o bá wá kẹ́kọ̀ọ́ jìnnà báwo ló ṣe fẹ́ mọ ibi tí àfáà ti ṣe mistake. Eléyìí ní ìsinyìí ẹ̀rí àwọn ẹni yìí àwọn ni kí ni àwọn ni aláṣẹ ètò. Bá a ṣe rí ewu níbi àṣejù náà ni ewu ń bẹ níbi àṣe ètò ní bídíà ní àwọn méjèèjì. Tó lọ wọnú Madarikun Nadhar lọ́wọ́ ń bẹ̀ ìyẹn tí ẹ gbé wá direct ní pé tọ́ àtàláṣe ju àtàláṣe ètò oníbídíà ní àwọn méjèèjì. Ẹni tí ń bá ń bẹ ní wásọ̀tì tí ń bẹ láàrin méjì ni àwọn Ahlus-Sunnah Jama'ah. Onísúnnà ò ní ṣàṣejù kò wá tún ní ṣàṣe ètò náà, kò ní wá dákẹ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn, kò ní rọ̀ níbi ìdájọ́ ẹ̀sìn kọ́kàn máa rẹ́rìn-ín òun kàn ń ṣe rọ́dù òun ò ní hukumu. Aláṣẹ ètò nìwọ náà. Ìwọ náà tó yẹ gbogbo nǹkan náà ó ti gbé hukumu fún yàn gbà, ó ti gbé hukumu fún yàn gbà láì ní májẹ̀mú. Aláṣejù nìwọ náà. Ẹ̀yin méjèèjì yìí ni alágbàkó tẹ́ ń ṣe kí ni o tẹ́ wà lórí àánú. Èèyàn wá ní báláǹsì kó wá máa lo ìdájọ́ nǹkan ká wá lọ fi àánú tì sí ọ̀dọ̀ ẹ̀. Ọ̀rọ̀ Sheikh Sọ́líù Fawzan yìí náà ló máa tó anìlẹ́fẹ́rẹ́ kọ́tì dọ́là. Sheikh Sọ́líù Fawzan ni wọ́n ṣe tírà yẹn. Báwọn náà ń sọ̀rọ̀ nípa àwọn ìjọ aláṣejù. Wọ́n ní laqad naha Allahu wa rasuluhu anil ghuluwi fid din. Allah àtànẹ́bì rẹ̀ ti kọ̀ fún wa nípa àṣejù nínú ẹ̀sìn. So kí wá ní sábà bí àwọn ìran yìí nǹkan kan wọ́n béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ àfa wa pé kí ni àwọn okùnfà tí ń fa àwọn kan. Ṣé kí ṣe à ń sọ̀rọ̀ wọ́n ní àwọn al-Khawarij eléyìí tí kí ó lè sọ fún ilé kan zahirun anna sábàbà inhirafihim al-ghuluw fid din. Àwọn kílẹ̀ fojú wọn pé kí ni o kọ́sìsì àwọn okùnfà tí wọn kì í fi ń sí lójú ọ̀nà òun ni kí àṣejù wọn nínú ẹ̀sìn. Ni annahum tashaddadu fil ibada ala ghairi huda aw basira. Àwọn le gan lórí ìjọsìn, wọ́n le gan nínú ẹ̀sìn lórí nǹkan tí kì í ṣe ìmọ̀nà àti àmọ̀dájú. Wa atlaqu ala nnasi al-kufra an ghairi basira. Wọ́n sì máa ń fi kèfèrí rinlẹ̀ fáwọn èèyàn láì ní àmọ̀dájú. Ẹ̀rí li'annahum yukhalifunahum fi mazhabihim. Wọ́n yapa àwọn Ahlus-Sunnah níbi mazhabi tiwọn. Ṣéèkì wá ní fala shakka anna al-ghuluwa fi din huwa asasul bala. Kò sí dáàtú ń bẹ o, kò sí iyèméjì ń bẹ. Àṣejù òun ni kíni o, òun ni foundation àdánwò nínú ẹ̀sìn. Torí pé Allah sọ báyìí pé àyà tí mo kà lẹ́ẹ̀kan làwọn náà mú wá o. Allah Ta'ala sọ fún wa pé bismillahir rahmanir rahim qul ya ahlal kitab ẹ̀yin onítírà la tajlu fi dinikum ghayra al-haqq. Ẹ má ṣe àṣejù nínú ẹ̀sìn yín o yàtọ̀ sódodo. Wọ́n tún máa hadith Ànábì náà wá tánàbí ní wa iyyakum wal ghuluw ẹ jìnnà sáṣejù wa innama ahlaka man qablakum fa innama ahlaka man kana qablakum al-ghuluw. Nǹkan tó kó parun báwọn tí wọ́n ṣáájú yín àṣejù nínú ẹ̀sìn ni o. Wal ghuluw fi kulli shay'in. Ìwà máa ṣe àṣejù nínú gbogbo nǹkan. Ṣé kí n tẹ̀síwájú ó wá ziyadatun anil haddil matlub. Òun ni kí ni o kí yẹn ṣàṣelé lórí ààlà lórí nǹkan tí yẹn wà ní. Wa kullu shay'in yujawizu haddahu. Gbogbo nǹkan tó bá ti wá kọjá ààlà inqalaba ila diddihi yóò máa kó sínú òdì kejì rẹ̀ ni o. Wa najidu mu'atala dis-sifat. Wọ́n ṣáà ń sọ àwọn nǹkan mìíràn táwọn Khawarij tó kó sínú àwọn ta'tilu sifat nǹkan kan báyẹn. So ọ̀rọ̀ yẹn pọ̀ gan torí àsìkò tí ò sí mọ́. A rí pé àwọn ní àṣejù ń kọ́ o, oníbídíà ni àwọn náà, aláṣetò ń kọ́ o, alágbàkó ni àwọn náà. Ká wá ṣàlàyé òdodo, ká ṣàlàyé àwọn èèyàn, àfihàn àwọn èèyàn fúnra wa. Eléyìí náà ni ẹ̀sìn, eléyìí ni ìbádà.
ká ṣàlàyé ohun téèyàn bá sọ àti ohun téèyàn bá tí ò bá sínú ẹ̀sìn, ká wá sọ pé tọ̀ ẹni yìí ṣe nǹkan báyìí o, ohun tẹ́ni yìí ṣe bídíà ni o, ohun tẹ́ni yìí sọ irọ́ ló pa o, kò rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn o, kẹ́yìn kan wá máa pèèyàn lórúkọ lórí ẹ̀, àbí kẹ́ wá sọ di ọ̀rọ̀ ẹ̀yìn, àbí kẹ́ wá gbógun tìyàn lórí ẹ̀, àbí kẹ́ wọ́n wá máa ké pé kí láàfáà kan ṣe fún yín gan-an lórí ohun tá àfáà yẹn ṣe tó já sí pé nínú òṣùwọ̀n ẹ̀sìn kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kó bá mú. Àfáà yìí tó wá ṣe nǹkan yóò tún wá lẹ́rìí lórí ẹ̀, ẹ̀yin kò tiẹ̀ ṣe lọ ẹlòmíì lòun lọ Saudi nínú yìí òun lọ kẹ́kọ̀ọ́, ẹlòmíì lòun lọ Jádánì, ẹlòmíì lòun lọ Sùdánì, bá a tiẹ̀ gàgà páwọn ọbẹ̀ yẹn náà kò sákídà rè kan náà tí wọ́n fi kọ́ ẹlẹ́kan ń bẹ̀, àkídà wọn ní ń bẹ́ ń bẹ̀ ẹ̀yìn àwọn àfáà ẹ̀sìn tí wọ́n jiná tó wà ń ta tó máa ń kọ́ àwọn èèyàn. So gbogbo àwọn skul tí wọ́n ń bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn skul tí wọ́n ń bẹ̀ àkídà àgbákò tó lọ kọ́ yìí náà ló gbé dé. Ẹ̀yin tẹ́ ẹ ṣe lọ Saudi tẹ́ ẹ lọ ilẹ̀ lábáwá tẹ́ ẹ lọ gbogbo ẹ̀ tẹ́ ẹ dé náà, ọ̀rọ̀ yín ó yàtọ̀ sígbà tí yẹn lọ wo ẹyẹ. Ẹ̀yin tẹ́ ẹ lọ skul Saudi nígbà tí yẹn lọ wo ẹyẹ tó lọ ka pẹ̀tẹ́ẹ̀sì, tó lọ ka upstairs pétọ̀ fine places, fine houses, nǹkan ohun tẹ́ ẹ gbé bọ̀ nú ni o. Torí tí kì í bá ń ṣe bẹ́ẹ̀ ni ní rí ọ̀rọ̀ ẹ̀sìn ṣé bẹ́ẹ̀ máa ń sọ pé kò gbọdọ̀ sí controversy, kò gbọdọ̀ sí contrary lórí ọ̀rọ̀ àkídà, ní pé aspect àkídà o ẹnu gbọdọ̀ kò lórí ẹ̀. Ó dáa, ẹni tẹ́nu tí o bá fi lè wá kò lórí àkídà kí ló kó sí, kí ni ìdájọ́ ẹ̀? Ló bá tán. Ẹni gbogbo yín lẹ̀lẹ́ àtàfà ní conference tẹ́ gbogbo yín ń pariwo yìí, àtàwọn tó ti ṣe sẹ́yìn náà, àtàwọn tí wọ́n tún dà bẹ́ẹ̀ títí ẹ̀ náà nú ayé, àti gbogbo yín náà ẹ jẹ́ ká mú kúmù. Gbogbo àwọn bàbá tẹ́ pín Sunnah fún, tẹ́ pé muslumi tán, tẹ́ pé ní wàlíì, àwọn alágbàkó gbogbo ọ̀pọ̀lọpọ̀ alágbàkó nú wọn tẹ́ pé ní wàlíì ni, gbogbo wọn ni ẹnu wọn ò kó ń bi àkídà eléyìí tá láfi rán Ànábì. Àìwá ní àkídà tó bá t'Ànábì mu yẹn, kí ni ìdájọ́ gbogbo wọn nínú ẹ̀sìn? Tó bá fẹ́ mú kúmù àìmọ̀kan ni, kò sáìmọ̀kan bi àkídà. Pé bàbá Ànábì, ìyá Ànábì, Abdullahi ibn Jada'an, tàlẹ́ni tó ṣe wáàsí fún wọn pé ìsìlámù lẹ̀sìn, wọn ò mọ tí ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn kan sì ti kú kí ìsìlámù tó dé, tá Ànábì yanjú ọ̀rọ̀ wọn pé àwọn tí ìsìlámù ò bá láyé ni àwọn ó wà lùjánnà torí pé wọn ò ṣẹbọ rí. Àwọn tí wọ́n sì ṣẹbọ tí wọ́n fi kú òòrè èèyàn preach fún wọn pé bò dá. Ó sì yé báyìí ní ìsìn báyìí. Tí wọ́n lọ wọnú tíra Mọ̀dárìkùn Nazar yẹn, àwọn tó wà ń bẹ̀ náà, àfáàyàn náà tó kó wá. Nígbà tí wọ́n fún láwọn ẹ̀rí tí mo list fún ẹ yìí, àfáàyàn jọ́ǹpù ń bọ̀rọ̀ tiẹ̀ lọ ni kò sọ mọ́. Wọn lè ní yanjú. Àwọn bàbá yín lẹ̀ Yorùbá tí wọ́n kó sínú àwọn àkídà burúkú tó tako kìtáàbù wà Sunnah, kí ni ìdájọ́ wọn nínú ṣẹ́ríwù? Tíra yìí, ẹ wo tíra tí mo kà lẹ́ẹ̀kan, Muzanni tó kọ, àfáà Àtọ̀rífí tó ṣe ṣẹ́ríwù tíra yẹn, eléyìí tó wà lọ́wọ́ mi nísìn, Sheikh Ahmed bin Yahya An-Najmi ó ti kú, rahimahullah, ló kọ ṣe tíra eléyìí ló ṣe ṣẹ́ríwù tíra yẹn. The same place tí mo kà fún ẹlẹ́ẹ̀kan nípa àwọn aláṣejù àtàláṣe ètò ni, the same place yẹn làfáà eléyìí náà ń tú ń ṣàlàyé fún wa. Nígbà tá àfáà wá débi ọ̀rọ̀ tá àfáà yìí sọ pé àwọn oníbídíà o, famanibu tada minhum dolala, ẹnikẹ́ni nínú mùsùlùmí tó wá fi lè wá ṣe bídíà kana min alil kibla kharijan, ó ti jáde kó nú ẹ̀sìn. Àfáà yẹn kọ bẹ́ẹ̀. Àwọn àfáà yìí ti lọ tipẹ́ o, àwọn eléyìí ti lọ tipẹ́ o, àwọn eléyìí àwọn náà àwọn àsìkò àwọn Imamu Shafi'i láwọn eléyìí o, àwọn eléyìí bá Imamu Shafi'i ló gbà sẹ́ńtúrì tí wọ́n nú o, àsìkò Imamu Shafi'i ti àìmọye sẹ́ńtúrì. Àwọn sẹ́ẹ̀ tí wọn ò gbọ́ nǹkan tí ń jẹ́ bídíà pín sí méjì, wọn ò gbọ́ ní wọn mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn àfáà tiwa tí wọ́n dí lẹ́yìn àwọn ni wọ́n wò pé àwùjọ yìí tọ́ọ̀fù gan o, táwọn èèyàn ń kọ́mítì lágbára gan o, ẹja dá kínní yìí sí méjì kó lè bá tiẹ̀ rí bí tó fíẹ̀ díẹ̀. Àwọn ni wọ́n dá méjì, Ànábì ò dá méjì, àwọn sàhábà ò gbọ́ rí. The same place tí mo kà fún ẹ̀yin náà táwọn àtẹ̀kan tó fi mú kúmù àṣejù àṣe tó jáde ń bẹ̀, làáfáà wa Sheikh Yahya Najmi yìí náà tọwọ́ bọ̀, làwọn náà wá ń sọ báyìí. Torí ìgbà táwọn àfáà yẹn ní tí mùsùlùmí bá nínú àwọn mùsùlùmí àwọn alẹ́lẹ̀ kíbla o tó bá fi lè ṣe bídíà dọ̀lálá ẹni bídíà, ìwọ tó ń tú dọ̀lálù wá tú dọ̀lálù yìí báyìí náà sí àtẹ̀ṣẹ̀, kó wá sọ pé tọ̀ inú dọ̀lálù eléyìí náà wà á mútùmọ̀ méjì ń bẹ o, káwá bí ẹlẹ́lẹ̀ pé kana min alẹ́lẹ̀ kíbla kharijan, ṣé wàá wá mú dọ̀lálù ẹ̀ṣẹ̀ fún ní mùsùlùmí kó wá ní kharijan
min alil kibla tí ó possible tí ẹ tanu ni ìtumọ̀ méjì tó fẹ́ mú ní dọ̀lálù ẹ̀yẹ kan orí ẹ ló gbálẹ̀ ìwọ ní nǹkan ti dààmú ọpọlọ rẹ o àwọn àfa àgbààgbà àwọn àfa àwa gan tí wọ́n mú bídíà fásikà gan wọn ò tọwọ́ bọ̀dọ̀ láàlù àti kúlù tí ń bẹ níbi àfẹ́yìn tẹ́ ẹ sinmi lọ́sàn-án gan nínú yín àfa yìí náà wá ń tú the same place tí àfa yìí tó wá ní wàmínà díìnì máa rí kọ kó lè bá yí ẹ pé kò sínú ẹ̀sìn mọ́ wá nínú ẹ̀sìn ó ti jáde kó ń bẹ níbàámu sí hadith anabi àfa wa yáyá wá ní pé láàánà kúùlù iná òkáàfin àwa ò ní sọ pé kéfèrè ní ti wá o tó bá fi lè ṣe bídíà ó wá ní ilá ìdàkánẹ ti lè bédè àtúmọ̀ká fẹ́rọ̀tà ẹ̀rí ó dìgbà tí bídíà tó bá ṣe bá jẹ́ bídíà mọ̀ká fẹ́rọ̀ tí ó gbìyàn jáde egbélé yìí ní ìsìn ògbúrò àwọn ọmọ náà kí ibùn kankan yẹn kò yé wọn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí challenge yìí bá wọn náà ẹ̀ṣẹ̀ lọ ń wádìí ẹ̀ wọn ọmọ tí ń jẹ́ bídíà pé mo fà sọ́kà àti mọ̀ká níjẹ́ tí ń kàga wèrè ní ń ka nonsense báyìí ni àákàn fi ṣe ẹni pé ẹwọ rẹ yín kò mọ tí ń jẹ́ bídíà mọ̀ fásitì mọ̀ká fẹ́ràn kò yé ó dẹ̀ lọ sí Jọ́dánì ó ń lọ itẹ́ òkú káàkiri itẹ́ òkú ní ń ṣò táwọn ará ilé òṣò nǹkan gidi òṣò mọ̀ fún wa kárí mọ̀ itẹ́ òkú ló ń ṣò kiri fún wa kẹ̀kí làá fi tẹ́ òkú sí ohun táwọn ẹ lọ́nu ni ẹ kọ̀ ṣàkọ̀ máa gbé nǹkan tí ò ní túmọ̀ lẹ̀ ẹ pa ẹ̀ tó ní túmọ̀ tì ẹran rí mọ̀ tí wọ́n ràn yín ní ti ń bẹ́nu kásẹ̀tì táwọn èèyàn ti ṣe láì mọ̀ iye ọdún ó ń lọ sàárè òkú ó ń lọ síbi tí wọ́n ti jagun ńlọ fídíò yẹn wálé kò sì mọ̀ tí ń jẹ́ bídíà kò mọ̀ tí ń jẹ́ ìsìlámù kò mọ̀ tí ń jẹ́ àkídà ìyẹn kó sínú àkídà kò yé kò mọ̀ túmọ̀ rẹ̀ àtẹlẹ́yìn náà tó náà ń bẹ́ ń tọ́kì ó máa ṣe ó dá kíyàn láàfáà o alhamdulillah àfáà ni àwọn ò ní pè ní oníbídíà ń tà wọn àfi tó bá kó sínú bídíà mọ̀káfírọ̀ ẹ wá wo bídíà mọ̀káfírọ̀ o lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n tó pín bídíà o lẹ́yìn àwọn àfáà ìyẹn Kútúbí àtàwọn tó pàṣẹ ètò fún àtàwọn àfáà yẹn tí wọ́n láwọn gbogbo àwọn àbáwọn tí wọ́n ti lọ lẹ́ni eré ní àwòlíyáwòlá ẹ wá wo àwọn àfáà yín tí wọ́n tó pín bídíà àwọn àfáà tẹ́ tó mú àkídà tẹ́ mú mọ́ ní àjò pé bídíà pín sí méjì ẹgbọ́n tó sọ o mo ti fún ẹni ti Sheikh Zaid Rabi' al-Madkhali lẹ́ẹ̀kan ti Sheikh Zaid al-Madkhali mo ti fún ẹ lẹ́ẹ̀kan táwọn ní bídíà mufásikọ̀ yẹn gan tó jẹ́ṣẹ̀ tẹ́ pín yẹn gan náà gan a máa ṣe àlèwàláwò àlèbàráwò kó lára a ṣe àjùrù fún a tún máa dárúkọ ẹ a máa rọ́dà ẹ lẹ́yìn collection tí ó bá ti gbà wọn kò tá a fàyè náà sọ àwọn bàbá yẹn mọ̀ káfíńdà ni wọ́n kó sí wá gbọ́ ó ní kalẹ̀ kọ́ọ́l bí kalẹ̀ kò lè Qur'an bí kéèyàn sọ pé al-Qur'an ẹ̀dá ni ẹni bá níwá àkídà yẹn mọ̀ káfíńrọ̀ ni kò lè jẹ́ mùsùlùmí Allahu Akbar ó dẹ̀ pọ̀ gan nílẹ̀ Yorùbá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àkídà àwọn mọ̀ká al-Qur'ani ẹ̀dá ni lọ́dọ̀ wọn báwa náà kọ́ kéwú ẹ̀mọ́ táwa náà ń bẹ́ ń lé kéwú táwa náà kọ́kọ́ lọ. àwọn nafi sifat ọ̀yá bí kíyàn ní aláwọ̀ ní ròyìn àkídà Súfì rèé o gbogbo àwọn àbáyọ̀ ní Súfì ńlẹ̀ Yorùbá gbogbo wọn mọ̀káfírọ̀ ni wọ́n kó sí gbogbo wọn àkídà Àṣàírọ̀ ni mọ̀káfírọ̀ ni wọ́n kó sí. àwọn tààtìlì àbíbí tààtìlì ẹ̀rí àwọn àbáyínú ni àwọn mọ̀ àṣìbà àtàwọn nǹkan jọ bẹ́ẹ̀ àwa ń retí ibi tá àfa àwa yìí ti máa wá sọ àpèjúwe ti bídíà mufásikọ̀ àfa òfin sí o ó kọ̀ bá tiẹ̀ lọ ní o ó dẹ̀ fi lẹ̀ bẹ́ẹ̀ nígbà tí mufásikọ̀ bá ní ẹ̀sàmpù ẹnìkan tiẹ̀ ní mufásikọ̀ àfa kan akíndókọ̀ ṣéèkì yẹn náà ó ní mufásikọ̀ bí àwọn tí ń ṣe tàbárùkì tí wọ́n ń fi àlùbáríkà orípa àwọn ẹni ire tí wọ́n fi lọ́tí fi ń tọrẹ mufásikọ̀ nu ṣé lọ́dọ̀ làákàyè tó bá jiná wàá mú yẹn wàá pè yẹn lẹ́ṣẹ̀ bí ẹ̀ṣẹ̀ bí ẹlọ́tí ẹ̀ṣẹ̀ bí kíní ni tẹ́ bá wá ní bídíà ju ẹ̀ṣẹ̀ lọ o mufásikọ̀ yẹn bó lòun ti wá bó lòun ti ń bọ̀ tó dẹ̀ ti pòun lẹ́ṣẹ̀ already ẹ tún ní bídíà ju ẹ̀ṣẹ̀ lọ o ẹ tún ní kan nu wọn tó ń jẹ́ṣẹ̀ ẹ̀yin kan ti kóra yín sí wàhálà náà irú àwọn nǹkan yẹn ní irú ìwọ Kútúbí ń pèèyàn láláṣejù fún abẹ́ẹ̀ rí wàhálà bèlè ń ta sí pé káwa máa ṣàlàyé gbogbo irú àwọn nǹkan báyìí ara àmọ́ ní ara ẹ̀sìn ni. Alfa Imran táwọn náà wá ń sọ̀rọ̀ kíyàn wà ní wásàtì àfá yẹn ń sọ̀rọ̀ lórí mímbàrí jímọ̀ bí ábí jímọ̀ tó lọ lọ́hùn ni wọ́n ṣàlàyé pé inú àwọn àfá tó wà ní wásàtì jù lọ́dọ̀ tòun ẹ̀rí pé Imam Ahmad ni pé Imam Ahmad lórí mọ́síálẹ̀ ẹ̀yà kan ó lè ṣe fatiwa mẹ́ta Allahu Akbar
ẹni tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ bíi tèmi báyìí tá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ báyìí irú àwọn gbólóhùn báyìí gan yẹn á kọ́ mérí ná kódà káàáfàá sọ̀rọ̀ kó ṣe fátíwá 6 7 lórí mọ́sálà kan dẹ̀líìlì wo ní ń lò kí ni dẹ̀líìlì ẹ̀ àbí náà kí ni reference ẹ̀ kí ni proof ẹ̀ bèlè ń tà sí pé ṣáwọn àáfàá máa ń tẹrí ọ̀rọ̀ Allah ọ̀rọ̀ ànábì ba fún ọ̀rọ̀ àwùjọ ni lẹ́yìn tẹ́ tún fẹ́ kílèmù pé ẹ̀yin tún láàfáà ni pé ohun tí máa ń bí àìṣedéédé àìláàfáà ni àìní àáfáà ni àwùjọ wa yìí ó fọ́ ní o aláàyè kí aláṣàánú wa ni o ẹ̀yin tẹ́ wá láàfáà náà tẹ́ ń sọ yìí kútúbà jímọ̀ yín gan yàtọ̀ sí nígbà tí yẹn kọ́ dó lórí stéèjì tí ń ṣe wáàsí torí mi ò rí yàtọ̀ ṣé kútúbà délé yìí nígbà tí yẹn kọ́ dúró tó ń mì lọ tó ń yí lọ òsì tó ń ṣe wáàsí nígbà bí àwọn Farouk oníkejìpá ti ń yí lọ ẹ wá ń fún wa lẹ́sàmpù tí yẹn fi ń láàfáà ẹ wá lẹ́sàmpù tí ẹ̀yin kéwú lọ́dọ̀ àwọn ẹ̀yin kéwú láì mọye àfáà àtẹ̀yìn kéwú wájú wọn tọ́ tẹ́ ẹ bá kéwú wájú àwọn àfáà ẹ̀sìn níwájú wọn ẹ ló ń tẹ́ kéwú torí àwọn àfáà tẹ́ ń dárúkọ yẹn wọ́n tako àwọn mẹ́níàjù àtàwọn àkídà tẹ́ ń lò yìí definitely ẹ̀ mú tẹ́ ké ń bẹ̀ nínú àwọn tíra àwọn àfáà nì tíra Sheikh Sọ́lí Òsèmí tẹ́ kó tìpẹ́ gbé ẹdún wájú wọn rè nípa bídíà òun rèé wọn náà àwọn tíra àti wọn kan pa tó yàn máa ń bò ní bídíà ṣe àfáà wọn sọ fún wa tíra ẹ̀ẹ̀kan yẹn al-ibda'u bayanu kamali shar'i wa qatar al-ibtida' kékeré ní tíra yẹn ó kéré gan Sheikh wọn sọ ń bẹ̀ pé nígbà tí ń sọ̀rọ̀ tó ń ṣe rọ́dù fáwọn oníbídíà séyí àti asana níṣẹ́ ṣàlàyé fáwọn atájẹ́ sàbáàbù pé gbogbo ohun tí gbogbo ó ní kẹ́límọ̀ kúlù bídíà ó ní kẹ́límọ̀ kúlù bídíà tá ànábì lò yìí ànábì mọ̀ túmọ̀ nǹkan tó ń sọ o ànábì sì mọ ohun tí bídíà ó mọ̀ túmọ̀ ohun tí kúlù kó sínú kó tó lo kúlù fún wa ó ní ọ̀dà ó ń sọ̀rọ̀ ànábì bọ̀ ni ó ní gbólóhùn kúlù bídíà àti dọ̀láàlà ó ní kúlù tẹ́rí yìí ó ní ó ń túmọ̀ kulliyatun ama shamila musawwira bi aqwa adawati shumuli wal umum ó wá tó wá bracket kúlù ó wá ní walladhi nataqa bi azi likulliya salawatullahi wa salamu alayhi ẹni tó lo kẹ́límọ̀ kúlù fún bídíà yìí ya'lam madlula hadha al-lafzi ó mọ nǹkan tí kúlù yìí ń tọ́ka sí o wọ́n bracket kúlù fún wa o Sheikh Sọ́lí Òsèmí wọ́n bracket kúlù o wọ́n wà afsahu li khaliqi wa ansahu li khaliqi li khaliqi la yatalaffazu illa bi shay'in yaqsidu ma'na kò ní lanu sọ nǹkan àfi kó mọ̀ túmọ̀ ẹ̀ kó gbọ́ yé ní tí nǹkan náà ń túmọ̀ sí izan tó bá wá rí bẹ́ẹ̀ ànábì inama qala kullu bid'atin dalala ìgbà tá ànábì wá ní gbogbo bídíà nù ni ó ní kana yadri ma yaqul ó máa mọ̀ túmọ̀ nǹkan tí ń sọ wa kana yadri mana ma yaqul ànábì mọ̀ nǹkan tí kúlù ń túmọ̀ ó mọ̀ nǹkan túmọ̀ ó mọ̀ túmọ̀ tó lo kúlù fún wa qad sadara hadha al-qawl minhu an kamali nusil umma ẹni tí fi ń jẹ́ wáàsí tó dáa tó pé tó perfect jùlọ ẹni nípa bídíà tánàbì sọ fún wa òun tún ní gbólóhùn kúlù tó lóyìí Sheikh wa ń sọ fún wa mẹ́kẹ́rì bá mọ̀ pé yẹn àti àfáà kan sọ kinní kan àfáà kan ṣe fátíwá 6 lórí mọ́sálà kan àfáà kan ṣe kinní kan ò túmọ̀ wásọ̀tì ẹni tó wà ní wásọ̀tì lẹni tí ò ṣe àṣejù tí ò ṣe kíni tí ò ṣe àṣetò tó báláǹsì láàrin méjì báláǹsì ẹ̀ ó wà sọ̀wáàbù bí súnàní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ibn Hibban tí mo kà láti bẹ̀rẹ̀ Sheikh Sọ́lí Òsèmí wá ní ó ní annahu la yajuzu li hadin kò tọ́ fún anybody minan nas nínú àwọn èèyàn an yu'aridu kalama rasul kó wá tako kó gún ní kò ń bí ọ̀rọ̀ ànábì bí ayé kàlámì pẹ̀lú ọ̀rọ̀ ẹlòmíì kó wá fi ọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ àfáà kan ọ̀rọ̀ wòlíì kan àbọ̀rọ̀ tábìyìn kan àbọ̀rọ̀ sàábé kan kó wá fi gún ọ̀rọ̀ ànábì kó fi wá páàkì ti súnà ànábì sẹ́gbẹ̀ẹ́ kan báyìí kó wá níyẹn wá lọ ọ̀rọ̀ ànábì ká ó mọ̀rọ̀ sọ báyìí pé ṣé kìíní kò tọ́ fún anybody kó ṣe bẹ́ẹ̀ láàbì kàlámì àbíbákiri ó gbọ́dọ̀ fi ọ̀rọ̀ abákàrò kó fi condemn ọ̀rọ̀ ànábì àbí kó wá ní tàwákàrò ló fẹ́ gbé tànábì ilẹ̀
alladhi huwa afdalul umma ba'da nabiyya. Abubakar tó já sí pé òun ní tó fi ń lọ́lá jù lẹ́yìn nínú àlè umma lẹ́yìn ànábì. wala bi kalami Umar, ó gbọ́dọ̀ fi ọ̀rọ̀ Umaru kó fi ṣe ta'arud ọ̀rọ̀ ànábì. ó wà sáni هذه الأمة بعد النبي وني خليفة إليكي. ولا بكلام عثمان الذي هو ثالث هذه الأمة بعد النبي. ولا بكلام علي الذي هو رابع هذه الأمة بعد النبي. ولا بكلام غيرهم لأن الله تعالى يقول torí pé kíni o Allah ní فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. torí ohun tá Allah sọ fún pé kíni ẹ jẹ́ lọ ṣọ́ra àwọn tí wọ́n yapa àṣẹ ànábì kí wọ́n lọ ṣọ́ra kí fìtínà má bàa bá wọn, kí ìyà tó nípa má bàa rọ́lù wọn níbi ìmáa ṣe kíni o ìmáa gún ọ̀rọ̀ ànábì kalẹ̀. gbogbo àwọn bàbá yín tó bá kú yìnyányán nafiu sifat, ẹlòmíín bẹ́nu wọn ó ní Allah ní ròyìn àkídà ẹlòmíín Allah ní ròyìn Allah lórúkọ náà àwọn àkídà àwọn ẹlòmíín wọ́n bá tàwọn oníbídí àpèlè mu. àwọn bàbá Sheikh Salihu Usaimin yìí tẹwàá ní èèyàn kan wá béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ wọn pé òun gbọ́rọ̀ kan lẹ́nu Kọ̀rìdọ́wí. ẹ máa wọ ọ̀rọ̀ nígbà tí Sheikh Salihu Usaimin gbọ́n Kọ̀rìdọ́wí wọ́n tún wá jókòó dáadáa pé kí ni Kọ̀rìdọ́wí. nígbà tẹ́niyẹn wá sọ ohun tí Kọ̀rìdọ́wí sọ tán wọ́n wá sọ yìí pé tí Dr. Kọ̀rìdọ́wí bá sọ báyẹn o ni pé bó ṣe rí náà nìyẹn. ìyẹn wá tún wá túmọ̀ sí pé wọ́n á endorse Kọ̀rìdọ́wí láàfáà Sunnah bá àfáà Sálàfí. àwa ni ṣùgbọ́n àwọn fatiwa mi ń bẹ tí wọ́n lè oppose Kọ̀rìdọ́wí. ṣé Kọ̀rìdọ́wí ṣé bẹ́ẹ̀ ni kò sí kìláàfù níbi àkídà níbi usuli, ṣé àkídà Kọ̀rìdọ́wí bá ti Sálàfí sọ́lì mu? ṣé kí Salihu Usaimin tó ní tọ̀ ohun tí Kọ̀rìdọ́wí sọ nínú ẹ̀rọ tẹ mú wá fún wọn o pé ó dáa o náà ló ṣe fatiwa nígbà tí wọ́n gbọ́rọ̀ Kọ̀rìdọ́wí fún wọn pé kí ni ìdájọ́ ẹni tó bá sọ pé bá Allah àti èèyàn tó bá díje tó bá contest Allah ò ní wọlé, ẹnìyẹn ni yóò wọlé níbi tí ìbò yẹn dáa dé tí wọ́n fẹ́ràn ẹ̀ dé tí ìbò náà perfect dé. Allah ò ní wọlé ìdìbò ẹni máa wọlé tí Allah bá contest. Subhanallah. Sheikh Salihu Usaimin ní tó sọ gbólóhùn yẹn á ní kó túbá náà, tí ò bá túbá kíjọba gbé kí wọ́n bẹ́ orí ẹ̀ kí wọ́n pàǹpà kèfèrí. Kọ̀rìdọ́wí ń dẹ̀ ló sọ ọ̀rọ̀ òṣùlù dẹ̀ ni. kí wọn kọ́ fi ìdìbò tó jẹ́ kúfúrù kí wọn kọ́ fi tìsọ́dọ̀ Allah náà kó tó wá ní tí Allah àti ẹ̀dá yẹn bá jọ wá contest Allah ò wá ní wọlé. Subhanallah. mo yẹn sọ yìí gan àmì dẹ̀ ń já wá nìyẹn mo táwọn wá ń lọ tán àwọn abéèrè lọ́wọ́ àfààyàn pé ẹ̀gbọ́n gbà tí Sheikh Salihu Usaimin gbọ́ Kọ̀rìdọ́wí ìjókòó wọn change. ó tún ń fìyẹn náà gbọ́lá fún Kọ̀rìdọ́wí lórí mímbàrí ń bẹ̀ náà ni o. Kutubi sọ̀rọ̀ lórí irú àwọn eléyìí ní gbogbo Nàìjíríà gbogbo ilẹ̀ Yorùbá. bàbá Jàbátá nìkan lórúkọ yìí sí àti dá fún yín pé kèfèrí ni. àwọn tó kù àtẹni tí bàbá ẹ̀ kú tó kú sínú jálàbí nínú yín ètí bàbá ẹ̀ ń jóògùn tó fi kú àbẹ̀lómi oníṣúfì ni àbẹ̀lómi àkídà ọ̀dà gbogbo wọn ìyẹn lásán gbogbo wọn ẹ̀yin ṣe rọ̀ ìmọ̀ wò láwọ̀ fáwọn bàbá yín ẹni tó ì tí ì kú ẹ̀ ń pè é ṣe hù. ṣùgbọ́n Sheikh Jàbátá nìkan làdáwọ̀ yín lẹ̀ Yorùbá kí ló wá kó sí gan ẹ̀rí sọ àyẹn dẹ̀ ń kó sí ọgbọ̀nlọ́gbọ̀n jẹ ẹbọ ọgbọ̀nlọ́gbọ̀n ọ̀fà bídíà àwọn yẹn ò sì jẹ́ nǹkan kan. òòrè kí wọ́n gan Kutubi gan mutasahilu ni ẹ́ oníbídíà náà ni wọ́n náà láì gbádùn náà ni wọ́n náà tẹ́lẹ̀. àkídà rẹ̀ ò da àìmọ̀ kan wá pọ̀ ju tiẹ̀ lọ àìmọ̀ kan tẹ́tí ẹ̀ tó wá gbọ́n mọ̀ pọ̀n ṣùgbọ́n àwọn èèyàn ò mọ̀. àsìkò ń bọ̀ táwọn tí ó máa táṣìírí yín báwa ṣe ń expose yín ń bọ̀ wá tí ẹ̀ bá tètè gún ní kò lọ́wọ́ àfáà gidi kò lọ kí ó lọ́dọ̀ ẹ̀ kò yé fi tíra tó lé àwọn tíra tó fi tó lé mo lè dárúkọ bí mẹ́ta fún ẹ ń bẹ̀ tó takò nǹkan tó ń sọ ọjọ́ tó ń ṣọ́ àwọn míì. tó o bá ka tíra kan tí ń bẹ ń pàkọ́ rẹ̀ níjọ́ tó ń sọ̀rọ̀ sí bí ìfọwọ́jẹun kankan tíra Sheikh Albani ń bẹ ní pàkọ́ rẹ̀ ń bẹ̀ báyìí nínú Silsilatu Sahih àti àbáyẹn ń sọ̀rọ̀ àwọn tẹ́ ń sọ yìí. àbáyẹn tó ń sọ pé kéèyàn àṣẹ ìlànà ìbí pa wá o àṣẹ ni amúrù tí ìmọ̀dọ̀ máa ń ṣe ni pẹ̀lú bó ṣe mú mustahabu fún fífọwọ́ jẹun. ẹ̀yin dẹ̀ ń fi eléyìí gbógun tẹnìkan ẹ fi ń borúkọ ẹnìkan jẹ́ àwọn tí wọ́n kó sínú ẹgbọ̀n lẹ́gbèje bídíà sì ń bẹ́ ń sọ̀rọ̀ àǹdí rẹ̀ ó sì ń pè wọ́n ń ṣèkì. ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ àdánwò tí Kutubi wá sọ ó ní gbogbo mùsùlùmí kan ní Ahlu Sunnah
àwọn terminology àwọn philosopher tó ń gbé káàkiri. Nígbà tí ẹ máa tètè lọ ń listen tí Sọ́lí Òsèmí, ebi Sọ́lí Òsèmí náà ó ní principle tóun náà ń principle ni. Sọ́lí Òsèmí ti ń ṣe tánù fáwọn mohadis, tí ń jàrọ́ àwọn aládìsí, tí ń sọ pé àwọn aládìsí o yẹ́fù amúlì al-isnad nìkan náà máa ń gbọ́ yé. Ó ní ṣùgbọ́n àwọn fuqaha'u àwọn ni wọ́n gbọ́ ìsìláàmù yé. Ó wá pọ̀ gan tí bá Ṣòwébù wá list ẹ̀ báyìí, mo ṣí ẹ̀ náà, ó wà ń bẹ̀ lọ́wọ́. Sọ́lí Òsèmí ni wọ́n máa ń ṣí ló máa ń gbọ́. Nígbà tó bá máa fà tó fẹ́ gbọ́, ẹni tó fẹ́ gbọ́ rẹ̀ pẹ̀lú gbóyè nǹkan àwọn àáfàá tí wọ́n ti bàdá Sọ́lí Òsèmí ti pẹ́. Sọ́lí Òsèmí àbí kí nìyẹn ń jẹ́ tipẹ́. Ó ló mọ̀ àáfàá tí ó gáìdì ẹ láàfáà onímọ̀ tó jìnnà tó jáde tójú ẹ̀ tó ta kò sí. Àwọn tó lọ ń bá náà rí àwọn náà orí má fọwọ́ gbé egun ni. Àwọn orú yín ni àwọn bàbá oní kọ́nfẹ́rẹ́nsì dárù náà ń sọ pé aláṣẹ ètò ń pé àìmọ̀kan àìláàfà ló wá fi ń wé mẹkáníìkì tó lọ sí University of Study Mechanic Engineering àtẹni tó lọ kọ́ ẹni tó lọ kọ́ mechanical engineering direct lọ́dọ̀ àwọn tí ń fara gbolẹ̀ kankan, òun mọ spinal, òun mọ gbogbo ẹ̀. Ẹni tó lọ sí school akọ̀ dentì akọ̀ máa ní use spinal 6 use kìíní kan lòun akọ̀ máa sọ kò lè mọṣẹ́ táwọn tí wọ́n lọ kọ́ fara gbolẹ̀ ní fi ń sọ pé àwọn táwọn jòkó wájú àwọn àfa akẹ́kọ̀ọ́ lè fẹ̀yìn tẹ́kọ̀ọ́ ń ketira mọ́lẹ́ka bí Kutubi àtàfà rẹ̀ tàn bẹ́ẹ̀ lọ́nu gbogbo yín. Kutubi wá ń sọ pé gbogbo mùsùlùmí kọ́ ni Ahlu Sunnah pé torí kí ni o ọ̀rẹ́ wa kí ló fi rí bẹ́ẹ̀ ló bá ní mùsùlùmí ń bẹ mùmìnì ń bẹ àwọn mùsùlùmí ń bẹ. Ìwọ tí ẹ bàjẹ́ gan Kutubi yẹn ẹnu ẹ tí ẹ ti gbọ̀rọ̀ gbogbo nǹkan láì lẹ́nu ẹ máa ń gbà aláì làásìn. Èmi ò mọ bí wọ́n tó ti rí eléyìí o gbogbo nǹkan báyìí akọ̀ tí ẹ sọ ni èmi ò mọ tó fún un ní confidence ṣètọ́nù dé pé àyìn ò kí ń gbé nǹkan sínú mizan. Ẹ̀kọ́ tí ẹ lanu ẹ̀kọ́ gbọ́rọ̀ kalẹ̀ ni àtẹnitọ́ rẹ̀ ṣe é lò àtẹnitọ́ rẹ̀ gan ò ṣe ẹnitọ́ rẹ̀ ò tẹ̀ ọ̀rọ̀ yín tẹ̀ súyàn. Ẹ dákun tá a wá ń sọ pé yẹn ṣé àwọn mùsùlùmí wọ́n ju àwọn mùmìnì lọ, àwọn mùmìnì ju àwọn mùsùlùmí lọ. Ìbéèrè kan pé náà ni pé tọ́ àti mùmìnì àti mùsùlùmí nìyẹn kí ni foundation gbogbo wọn? Kí ni foundation gbogbo wọn? Islam ni foundation wọn. Islam ló máa gbà level ìmánì rẹ ni ó determine position tó máa wà. Ayé ẹ̀kọ́ ni ó simple gan. Level ìmánì rẹ bó bá ṣe ń grow sí lójoojúmọ́ ní gbogbo ìgbà ni ó máa determine class tó máa wà. Àwọn sàhábì Ànábì náà jura wọn lọ nípò níbi ìmánì. Tá Ànábì wá fi Abubakar rinlẹ̀ fún wa pé ìmánì Abubakar ju ìmánì gbogbo mùsùlùmí tí ń bẹ láyé lọ. Level of iman máa grow, level of iman ẹ̀rí mablagu imani yóò máa grow yóò máa elevate every day. Bẹ́ẹ̀ náà ni dáadáa ṣíṣe àwọn mùsùlùmí. Ṣùgbọ́n gbogbo wọn yìí náà mùsùlùmí ni wọ́n, mùmìnì mùsùlùmí gbogbo wọn ó wà alladhi samakumul muslimina min qabl. Bàbá ńlá wa Ànábì wa Ibrahim Allah sọ fún Ànábì pé òun lẹni tó sọ yín mùsùlùmí nípìlẹ̀ òun ló sọ yín mùsùlùmí síwájú. Mùsùlùmí náà gbogbo wọn àti mùmínì o àti mùsùlùmí o mùsùlùmí everybody. O ní rí yẹn kan ní ẹsẹ̀ kó kó nu Islam kọ́ á ní ó ti jáde kó nu Ahlu Sunnah padà ó jáde kó nu Ahlu Sunnah ni ṣùgbọ́n mùsùlùmí náà ni ẹ wo rí burúkú ọ̀rọ̀. Àyàká ní ó ti jáde kó nu mùmínì ó ti di mùsùlùmí ní ìsìn ṣé ó bá la káyè mu eléyìí ò sínú àwọn mùsùlùmí ń jàre ó ti di mùsùlùmí ní ìsìn. Ohun tá a sọ ni pé kí ni ó jáde kó nu Islam kò ṣe Islam mọ́. Islam yẹn náà ni Sunnah náà ni Islam. Gbogbo àfáà ayé pátá ló gbà bẹ́ẹ̀. Mo gbọ́rọ̀ lárúbáwá kan lọ́dún ní last year kọ́ ni nígbà tí ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ó wá sọ̀rọ̀ débi pé àwọn kan ní Islam àti Ahlu Sunnah àti ó ní kéèbà àdá kí tún lè wá ló ṣe lè rí bẹ́ẹ̀ how possible. Bẹ́lẹ̀ ń ta sí ìyẹn gan. Ahlu Sunnah kí ni logo Ahlu Sunnah jàre kí ni logo wọn tó fi pẹ́tọ̀ logo Ahlu Sunnah yìí rèé o tiwọ́ tí o bá ti ní quality yìí lára mùsùlùmí ló ṣì máa jẹ́ o ní jẹ́ Ahlu Sunnah o. Ó dá Ahlu Sunnah o
punishment báyìí ní ń bẹ fún mùsùlùmí tí ò bá di ahlu sunnah jẹ́ ká gbọ́ nígbà tó punishment báyìí ní ń bẹ fún mùsùlùmí tí ò bá fi lè di ahlu sunnah o jẹ́ á gbọ́ báwo nìyẹn ti wá fẹ́ jẹ́ ahlu sunnah láì jẹ́ mùsùlùmí ló bá ní torí ìdí èyí ń kọ́ mùsùlùmí yàtọ̀ sí ahlu sunnah ẹ wo bó ṣe fi làákàyè àwọn èèyàn ṣe rí àwọn tó jòkó tí ẹ̀gán bí wọ́n ṣe ń gbowó oúnjẹ ní ìmọ̀ oríṣiríṣi láti ẹ̀wà ń gbọ́ nílẹ̀ yìí àwọn kútúbínú àtàwọn sàrùmí ideology wọn nìyẹn àti eléyìí bàbá kúkúrú tó wà nílọrin oníwìrì díẹ̀ àbíkí náà ń pè àkídà ọgbọ́n wọn náà nìyẹn lẹ́ẹ̀fì máa gbọ́ lẹ́nu wọn tó ń sáré pé tẹ̀bùlíìgì àwọn ọmọ ìyá àwọn tẹ̀bùlíìgì mùsùlùmí ni wọ́n kì í ṣe ahlu sunnah nígbà táwọn afá àtọ̀ wọn há súnnà fún gbogbo àwọn bàbá wọn tí wọ́n kú sórí àkídà tó kù díẹ̀ káàtó lọ́pọ̀lọpọ̀ wọn yìí àpá tún sọ pé tọ̀ wọ́n tún bá àfá yẹn jà torí pé ó ní gbogbo àwọn bàbá yẹn ní ahlu sunnah ohun táwọn sì ń jà ni pé àwọn bàbá yẹn wọn kì í ṣe ahlu sunnah pọ̀lọpọ̀ wọn o ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n ní tí ń bẹ lẹ́nu gbogbo wọn náà nìyẹn wọn ní kúfú káfíìn ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ bàbá tí wọ́n kú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àbá tí wọ́n lọ tí wọ́n ti lọ nílẹ̀ Yorùbá tẹ́ pé láàfà yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn díẹ̀ ló kéré nu wọn ni ò kì í ṣẹbọ ní kì í jóògùn gan fún ara ẹ̀ díẹ̀ ni kì í fanákàlì díẹ̀ ni kì í lo àlùjẹ̀nú láwọn tá a mọ̀ tán lórúkọ díẹ̀ wá ni àkídà rẹ̀ ò tún wá dá asílá nínú ẹ̀sìn nígbà pé wahdatul wujud lásán kúfùrù ni nígbà pé kí ẹni gbogbo àìlàlá wa lọ́wọ́ inú tíra alhalalu walharamu ṣéèkì sọ́ọ́lì Usaymin ó làámọ́ ẹni pé tọ̀ ẹni tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ lẹ́yìn iqamatil hujja kèfèrí nírú ẹni bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá wa pọ̀lọpọ̀ wá ń lẹ̀ Yorùbá àkídà àwọn nìyẹn gbèlè ń ta sí gbogbo wọn àṣàrí tó ní agbára ní gbogbo wọn àtẹ̀yí tó ní káyà sí mẹ́ẹ̀ẹ́dógún kílẹ̀ tó mọ́ àti gbogbo wọn àkídà àwọn ò dá ẹ̀sìn ní kò sí tìláàfù bí àkídà kí ni hukumu ẹni tó bá kú sórí àkídà tí ò dá ṣùgbọ́n wọ́n fi wá ń jẹ́ ṣéwù lè Islam so a ti sọ̀rọ̀ lórí Sunnah àti Islam tí ò tiẹ̀ tí ì pẹ́ yìí ìní repeat ẹ̀ púpọ̀ mọ́ mo kàn ń try àti ṣàlàyé pé eléyìí tí wọ́n ń pè ní Akim Kutubi yẹn ẹni tí wọ́n bá ń gbọ́ wá sílẹ̀ nírú àwọn èèyàn kí wọ́n túbọ̀ tó máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ o torí wọn ò mọ nǹkan kan wọn ò tí ì kọ́ nǹkan kan àwọn qualities wo la fi ń dá ahlu sunnah mọ̀ àwọn qualities wo la fi ń dá mùsùlùmí mọ̀ tó wá possible ká ní kò ń ṣe mùsùlùmí lòun ahlu sunnah lòun ká nítọ̀ ahlu sunnah lòun ò kì í ṣe mùsùlùmí tá a láàdẹ̀ ní àtẹ̀lá nẹ́bí tá a nẹ́bí sì ń sọ fún wa pé kò sí nínú ìjọ òun wa ó dá ẹni tó lágbára àti fẹ́yàwó tí ò fẹ́yàwó ó sì ń affect ẹ̀ ń wọ́rí ẹ̀ ó sì mọ̀ òun ò fẹ́yàwó òun fi ń ṣèbádà ànábì wa sọ fún wa pé an-nikahu sunnati wa man ragiba an sunnati falaysa minni kí ìgbéyàwó súnà wọn ànábì ni ẹni tó bá wá kọ̀ tí ó ṣègbéyàwó tó lágbára àti ṣe tó tún ní bùkátà àti tí ò wá ṣe ó ní kò sínú ìjọ wọn ànábì ṣé falaysa minni yẹn ṣé kò sínú súnà ó jẹ́ mùsùlùmí ni àbí kò sínú islam ó jẹ́ ahlu súnà. débi pé Allah gan sọ fún wa pé inna dina inda Allahi al-islam ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ Allah tá Allah endorse náà ní islam Allah sọ fún wa pé inna dina inda Allahi dina al-sunnah islam náà ni súnà nábì ló máa fi operate islam rẹ ló máa fi dé gbogbo pò tó fẹ́ dé láyé o fẹ́ dépò mùmínì ni o fẹ́ dépò mùsùlùmí ni súnà nábì ló máa practice nínú islam tó wà nú ẹ̀ ká wá sọ yí pé báwo la tẹ̀sí máa ń dá lùsùn náà mọ̀ gan kí ni lógó àwọn mùmínì gan tá a máa gbé àwọn mùmínì rèé o tí báwọn nǹkan tá a láàárọ̀ yìí sínú Al-Qur'an pa àwọn mùmínì ni tí wọ́n sì bèèrè lọ́wọ́ yẹn láwa Aisha pé ta ni mùmínì kí ni wà nẹ́bì tó ní khuluquhu al-Qur'an gbogbo ohun tó ń kà fún Al-Qur'an náà ní ìwà ẹ̀ ṣe bí gbogbo àwọn nǹkan tá a máa ṣe náà nìyẹn tí èèyàn fi ń ṣe kínní àbí ó dáa ìsìláàmù yẹn lè má dáa kí súnà ẹ̀ dáa àbí súnà yẹn lè má dáa ṣùgbọ́n kí ìsìláàmù ẹ̀ dáa àbí kí lẹ̀ ń sọ fún wa gan
pẹ̀lú ìkúkú pín àgbákò tẹ́ pín kalẹ̀ ìwọ́dẹ̀ ń spread káàkiri ẹ wá ń spread ẹ gbogbo eléyìí ń kọ́ aburú ni. nínú àwọn ọ̀rọ̀ kan tí àwọn tẹ́lẹ̀ náà ń pè láàfáà kan sọ láìpẹ́ tí mo rí ni pé ń sọ pé ká ló kún mú fún yàn pé ó ń sọ̀rọ̀ nípa pé bí yàn bá kú àní sọ pé á wà lójẹ́ náà àní sọ pé á sì wọ̀ náà tó bá ṣiṣẹ́ náà àákọ̀ sọ pé ó ṣiṣẹ́ náà àákọ̀ sọ pé ó ṣiṣẹ́ àlùjẹ́ náà àá máa sọ mútíláàgù ni àní sọ mọ̀ áyá ni ó wá mọ̀rọ̀ Sheikh Sọ́lí Òsèmí wá nínú mùjálàdì Majmu' Fatawa ọ̀rọ̀ sáìl Sheikh Òsèmí mùjálàdì ẹlẹ́ẹ̀kejì ní 125 gbàfáyé náà wọ́n compile sínú tírà kan tí wọ́n ń pè ní Fitnatu at-Takfir bá lọ wò mẹ́ Sheikh wọ́n wá béèrè lọ́wọ́ Sheikh wá ní iza tammati shurutu at-takfir fi haqqihi tí àwọn májẹ̀mú tí yẹn fi ń pè yẹn ń kèfèrí bá ti pé lára ẹni tó ṣe kúfúrú yẹn jáàdà itlaqul kufri alayhi bi'ayni ó tọ́ ká sọ kúfúrú tẹ́ni yẹn ṣe bi'ayni pẹ̀lú pé òun ló ṣe ká sọ pé ẹni báyìí ohun tó ṣe yìí kúfúrú ni walau lam naku bidhalik man tabaqa wasfu ridda ala hadi kódà ká má tiẹ̀ sọ gan ká má sọ ẹni tó ṣe nǹkan tó kú nínú Islam ìròyìn pé kò nínú Islam yẹn ń kọ́ ò ní kú lórí ẹ̀ tó fayọ̀ ámìlì mu'amalata al-murtaddi fi dunya àwa máa bá a lò ní bá a lò ẹni tí kì í ṣe mùsùlùmí ẹni tó ti bọ́ ta kó nínú ẹ̀sìn á máa bá a lò bẹ́ẹ̀ láyé áza bi'tibari hakami dunya eléyìí nìdájọ́ ayé tó ṣe tó wọ̀n sí wáyé ni kí ni ò láàfi bá a lò ní ìdájọ́ ayé amma hakamul akhirah wá rí ìdájọ́ al-qiyamah pé tọ̀ yóò wọná ẹ̀rí fateskuru alal umum máa sọ eléyìí lórí kó ṣe ní àmù ni pé kí ni ò kí a máa sọ nípa pẹ́tọ̀ ẹni bá kú sórí nǹkan báyìí o nǹkan báyìí iná ni o nǹkan báyìí kúfúrú ni o ẹ̀rí máa sọ bẹ́ẹ̀ ni la ala al-khusus máa specialize ẹ̀ lórí èèyàn kan ká ní ẹni yìí nǹkan ọkú sórí iṣẹ́ ọmọ náà yóò wọ náà má sọ báwọn àáfàá yẹn ló tú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ o ohun tá àáfàá Sheikh Sọ́lí Òsèmí sì ń sọ ni pé o ní wá sọ pé irú ẹni yẹn ń kọ́ ó ti wà nù náà báwo la ṣe mọ̀ ni pé ẹ̀rí tí wọ́n mú wá àdìsí tí wọ́n mú wá yìí àwọn ní wàlẹ̀ hàdà qala ahlu sunnah pé ọ̀rọ̀ àwọn ní ahlu sunnah fi máa ń sọ báyìí pé la nashhadu li hadin bi jannati wala nar jẹ́rìí àlùjánnà fẹ́nìkan àbí iná fẹ́nìkan pé ká ní ó ń lọ ní àlùjánnà ni pé ó ti wà nù náà ó ti yé illa man shahida lahu nabiyyu àyàfẹ́ ni tá ànábì bá jẹ́rìí pé ó ti wà nù náà ó ti wà lálùjánnà ànábì jẹ́rìí ni ànábì ò dábàá àwa máa dábàá ni pé tọ̀ yóò wọ̀ náà o ó dáa Allah ní kíní báyìí ẹni bá kú sínú ẹbọ onírà foríjì inú jahannama ló wọ̀ èèyàn kan wá kú sínú ẹbọ wá rí àwọn ní lóòótọ́ ohun tó kú sí yẹn ẹbọ ni ṣùgbọ́n ní sọ pé yóò wọ̀ náà àkànlẹ̀bọ ni àti èyí tí mo kà yìí àti èyí tẹ́yẹ àfáà yẹn ń tú yẹn náà tó o bá lò ní táfáà yẹn ń tú yẹn náà àárọ̀ da ẹ̀ torí pé àwọn téèyàn ń ṣe láàfin mú kúmù fún òun ló délé omi ló kí ló mú yín téèyàn kan kú sínú ṣíríkù tẹ́ẹ̀ kírun sí lára ṣé bí torí pé ẹ gbà pé ó kú sórí iṣẹ́ náà ni kọ́ wá ní pé ṣé ó wọ náà kọ́ wá ní pé ẹ̀fìn yẹn lẹ̀ fà láà ló mọ̀ o èrò rí àwọn mùtàsáhìlì ni Sheikh Sọ́lí Òsèmí ò múrò àkídà yẹn pẹ̀lú ohun tí wọ́n sọ fún wọn náà àdìsí ànẹ́bì pé ànẹ́bì nìkan ló máa jẹ́rìí fún wa pé àwọn tá ànẹ́bì sì wá ń jẹ́rìí fún wa ń jẹ́rìí ẹni tí ń bẹ́nu náà lọ́wọ́lọ́wọ́ ni kì í ṣe ẹni tí ó wọ̀ náà àwọn tí ń bẹ́nu náà rẹ̀ di àyẹ̀bẹ̀kọ ni so àwọn tá ànẹ́bì jẹ́rìí fún ẹ làwọn náà máa jẹ́rìí kí ń bẹ́nu náà bí Abu Talib bí bàbá ànẹ́bì àti bí Abdullahi ibn Jada'an àwọn ẹ̀ làwọn máa jẹ́rìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn tá ànẹ́bì tún jẹ́rìí wọn pé àwa ló jẹ́ náà ànábì tó wá jẹ́rìí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n máa pọ̀jù nínú iná ni wọ́n máa pọ̀jù nínú iná ni torí kúfúrú tí wọ́n ṣe kúfúrú pé àìmọ̀re tí wọ́n ṣe sí ọkọ wọn ó ti báyìí nísìnyí báyìí so àwọn ò wá ní sọ pé wọ́n ti wà nù iná àwọn àdìsí lò àyíǹdì ni àwọn títí obìnrin yẹn o
àwọn tó wá já wọn hadisul wa'id yẹn fáwọn tó já wọn ẹlẹ́ṣẹ̀ a ní fi lẹ́rìnlẹ̀ fún wọn a ṣe kí ni ò tátà mẹ̀ṣíyà ni wọ́n wá a ní ti tátà mẹ̀ṣíyà a ní ti tá pé a sọ pé yóò wọ̀ná ìwọ ṣe lè wá múrú ọ̀rọ̀ yìí kó wá máa lò fún wa pé a ní ṣe mọ̀ á yà nìyẹn pé ní báyìí o tó kó sórí iṣẹ́ iná yẹn o àbó kó sínú ẹbọ yẹn pé yóò wọ̀ná o àákọ̀ ni ohun tó kó sórí ẹ̀ ó kó lórí ẹbọ ni á dẹ̀ máa lọ àwọn náà àwọn àáfàá táwọn Kutubi ń pè láàfáà àwọn náà ló túrùtùkùtù inú tíra yìí ṣé ìròyìn làwọn máa pè láàfáà yìí sí ká wá ṣàlàyé gbogbo àwọn èèyàn báyẹn ara jihad ìbádà ni àwọn àáfàá tó wá náwọn ọ̀rọ̀ rírọ àwọn Kutubi yìí tẹ́ mú príncípù wọn tẹ́ mú àwọn kíní wọn yìí àwọn àáfàá ti rọ́dà wọn ṣebí nínú wọn náà ni Ibrahim Ruhaili ẹ̀gbọ́n Sheikh Suleiman Ruhaili ti ń sìn Sheikh Suleiman Ruhaili ti ń sìn yìí náà àwọn àáfàá ń bẹ náà tí wọ́n ti mú kíní fáfá náà díẹ̀díẹ̀ o pẹ̀lú àwọn fatwa mẹ́ta àáfàá ń ṣe àtàwọn àárín àwọn ẹlòmíì tí wọ́n ń lọ ní UK tán náà ń ṣe kíní bẹ́ẹ̀ ìwọ̀n tí mo fẹ́ lọ ni pé lọ sínú tírà yìí tí Sheikh Robin fi rọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ Ibrahim Ruhaili nẹ̀ tó pè ní bayanu ma fi nasi'ati Ibrahim Ruhaili minal khalali wal ikhlal tí mo kàn fẹ́ lò ń bẹ̀ ní bíbá yìí wọ́n mọ́rọ̀ Ibrahim Ruhaili wá àtàwọn ọmọ ìyá ẹ̀ tí wọ́n sàwọn ọ̀rọ̀ ń pa inkaru anil mukhalif wa raddi alayhi nusihan la ká ṣe inkaru ẹni tó yapa ẹ̀sìn ká wá rọ́dà ní lórí pé nasiha ni bí tá à ń ṣe fáwọn Kutubi àtàwọn ọmọ ìyá ẹ̀ yìí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà wa himayatun lil umma ká tó wá gáìdì al umma min kàtí àti níbi àwọn mistake irú àwọn èèyàn báyìí ni minal usul níbi àwọn ọ̀rọ̀ àkídà al-muqarrara inda ahli sunnah eléyìí tó tiẹ̀ wá rinlẹ̀ lọ́dọ̀ àwọn ahli sunnah wa huwa min a'zami anwa'il jihad nínú àwọn jihad tó ní agbára jù ní kó rọ́dà ẹni tó sọ̀rọ̀ àkídà kó rọ́dà ẹni tó sọ tó kù dẹ̀ káàtó walakin yanbaghi an tura'iya fihi ad-dawabita ash-shar'iyya wash-shuruta al-mar'iyya ọ̀ràn èèyàn wá ní kíyàn wá ṣọ́ àwọn dawabit títí tẹ̀sìn allati yumkinu min khilaliha tahqiqu li maqsadi ash-shar'i wa min dhalik ṣé kí wá rọ́ wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ yẹn wá máa ọ̀rọ̀ yẹn wá gan òun sọ pé yẹn ikhlasu niyya asadiq fi nasratil haqi atajarrudi lahu kankan lawazimul ikhlasi fi an yuhibba hidayatal mukhalif waruju'i lil haqqi an yaslika kulla masalik mumkin fi takribil qalbi al mukhalif la tanfiru àfàyàn rojọ́ tiẹ̀ lọ báyìí pé bá ṣe rọ́dù fẹ́ni tó bá yà pàkítàbù wà Sunnah kánádì sọ́kàn pé a fẹ́ kó gba òdodo ni a fẹ́ dá padà sínú òdodo ni a fẹ́ mú tọ́ ojú ọ̀nà tó rọrùn ojú ọ̀nà tó rọrùn la máa mú tọ́ ẹ̀rọ ṣe fún díẹ̀díẹ̀ ni ẹ̀rí kọkùnrin lè bá rọ̀ àtúní máa sàwọn nǹkan fún tó yá sí pé a tún máa fi kó nínú ẹ̀sìn ni Sheikh Robin wa ní àkúùlù èmi wá ń sọ fún wọn qawlukum ani raddi ala al-mukhalif ọ̀rọ̀ tó sọ nípa kí wọ́n rọ́dà ẹni tó bá yapa kìtàbù wà Sunnah tó sọ tó kù káàtó innahu minal usul al-muqarrara inda ahli Sunnah pé nínú àwọn ohun tó nípìlẹ̀ tó fẹsẹ̀ yín lọ́dọ̀ àwọn ahli Sunnah ni nígbà ó wà min a'zami anwa'i jihad hakun pé nínú àwọn jihad tó ní ìwọ̀ tó yẹ kí yàn ṣe ní ọ̀rọ̀ tó sọ yìí o àkúùlù èmi ń sọ fún ẹ báyìí pé o kathirun minal muntasibin ila Sunnah ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pera wọn ní ahli Sunnah la ya'tarifuna bi asal asl wọ́n mọ ọ̀rọ̀ tó sọ yìí nǹkan kíní kan aslu kíní kan àkídà ní kíní kan ẹ̀kọ́ máa ń sọ ní pé yẹn ibi àkídà níyapa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń defend yìí náà àtàwọn afáwọn ní conference àtàwọn tí ò conference yẹn gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pẹ̀lú ahli Sunnah mọ tí ń jẹ́rọ usul ebi àwọn ní àwọn nàkíbù làjíálì nìyẹn àbí nàkíbù juhali àbí kílẹ̀ lóhun pẹ̀lú ẹ̀ kò mọ tí ń jẹ́ usul kílẹ̀ ọmọ tó ń jẹ́ usul ló sọ pé kò sí tí ń jájírù kò sí mọ̀ kí inú àlùwàlá wà àlùbáráwọ̀ ní ájírù tiwa ọlọ́run ọ̀rọ̀ àfáà ní ájírù ọ̀rọ̀ àfáà ń gbogbo ẹ̀ ló bá tán àtàwọn ọmọ yẹn àwọn ẹlẹ́gbàá ti ẹ̀ jìnnà àwọn yẹn ẹ ká tẹ̀ máa pa àwọn ẹlẹ́gbàá tí àwọn tí wọn ẹ fa àwọn ẹlẹ́gbàá yẹn lẹ̀ kẹ́kọ̀ọ́ máa ṣàdúrà fún wọn káàlà ṣàánú àwọn yẹn ni àwọn yẹn ń ṣe PDP àti APC làwọn yẹn jọ ń ṣe kan láwọn Saheed Shittu ọ̀nà àwọn yẹn ti jìn jù àwọn ọmọ ìyá Mofoluwa aṣọ làwọn yẹn so
ẹ̀kẹ́ náà máa dá wákà kó máa lọ stúdíò kó máa polówó oògùn jẹ̀dí àti ọ̀pẹ́yìn àti oògùn aleko nǹkan kan tí ń pa láǹgbá káàkiri àdúgbò. Ẹ jẹ́ kí yẹn lọ fèsì yẹn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwọn tí wọ́n náà wọ́n pera wọn ní nǹkan yìí. Ẹ jẹ́ fèsì àwọn eléyìí tán náà wọ́n pera wọn ní nǹkan yìí. Àwọn táwọn tá a dárúkọ yẹn máa ń mú rí fọyàn. Àwọn eléyìí ní ìsìn tó ń pè ní ìmọ̀ ẹ̀sìn ká máa expose yẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tán láwọn ń já lùsùn náà wọ́n mọ tí ń já ọ̀rọ̀ ilmul usul wọ́n mọ́ o. Wala yarawna min al-jihad ó tẹ́ ní rí wọn gan kí wọ́n gbà pé jihad ní kíyàn rọ́ dáa. Bal yuharibuna man yaruddu ala ahlil ahwa wàá tún àwọn tí wọ́n pera wọn ní alùsùnà àwọn ni wọ́n tún máa gbógun ti ẹni tí bá tún refute àwọn onífẹ̀ẹ́ inú. Wa yajlisuna fi nufusin nas an narududa ala ahlil batil min akbaril a'mal. Àwọn ni wọ́n tún máa wá ń gbìn sí ẹ̀mí àwọn èèyàn pé tẹ́ ẹ bá rà àfáà tí ń bá ń refute èèyàn tí ń bá ń ṣe rọ́dù fún èèyàn iṣẹ́ burúkú ní í ṣe. Ẹ̀kan ṣáwọn àfáà ní gàngàn bí àwọn ní kọ́nfẹ́rẹ́nsì yìí. Wàhálù wa min sharri nas àtàwọn èèyàn wọn àti gbogbo ẹ̀. Iná abúlé fàáìnà inkarukum alayhi. Inkaru tí wà àfáà tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan Ibrahim yìí àtàwọn ọmọ ìyá ẹ̀. Inkaru tẹ́ fẹ́ ṣe fáwọn tí wọ́n ń jẹ́ ní súnnà yẹn dà. Pẹ̀lú nǹkan tó kọ. Ṣé kí ni ẹlẹ́ẹ̀kejì tí máa ń sọ fún ẹni pé aksarita mina shurutu wa dawabit. Ọ̀pọ̀lọpọ̀ shurutu wa dawabit ní nǹkan tó ní pé yẹn shurutu kìíní kan lam tasikil adilla ala shur'iyyatiha ṣùgbọ́n ò fún wa ní rẹ́fẹ́rẹ́nsì lórí májẹ̀mú tá fi ń dá májẹ̀mú àwọn dawabit mọ̀ àti àwọn shurutu ní ò fún wa májẹ̀mú báwo la ṣe máa dá mọ̀ ẹ̀dẹ̀ kọtíra kí ẹ̀ ń kọrù tíra báyìí kalẹ̀ kó lóun kọtíra àkídà kó má lẹ́rìí. Aw wujubiha àbí ibo ló ti jẹ́ ọ̀ranyàn. Alam tankilu an al-kitabi wa sunnah wala an a'immati al-islami hadhihi ash-shurut wa ad-dawabit. Ó tiẹ̀ wá mú wá fún wa nínú kitabu wa sunnah àbí nọ̀rọ̀ àwọn àfáà ẹ̀sìn gan pé àwọn shurutu báyìí tó bá ti pé tíyẹn ò bá ṣe o yóò mú dájọ́ báyìí ó fi sí ọkọ̀ ń rojọ́ lọ ní tiẹ̀ ni ẹ̀dẹ̀ kọtíra wallahi wọ́n ní wallahu yaqulu àfáà ní Allah gan sọ báyìí fún wa Allah tó dá wa gan sọ báyìí pé kul hatu burhanakum wa nabi sọ fún wọn kí wọ́n máa wọn evidence wọn wá in kuntum sadiqin tó bá yẹ pé lóòótọ́ nìyí tó bá yẹ kó tọ́ lọ bá ń sọ mú reference ẹ̀ wá. Àwọn àfáà báyìí irú àwọn tíra báyìí àwọn Kutubi Akim mọ́lẹ̀ wọn á kà ni wọ́n ń bọ̀ ń tanu. Tíra yìí dé ní tíra Ibrahim Rohili yẹn dẹ̀kẹ̀rẹ́ tó kọ tíra yìí ó pè ní Aqidatu Manhaj Salafi àbíkú ló ṣe pé tíra yẹn ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yín tí ń kó ti ẹ̀dín sí yín tí wọ́n ń lò wọ́n mọ̀ pé tíra báyìí ń bẹ tí wọ́n ti fi finish tíra yẹn fi condemn tíra yẹn dànù pé tíra tó kọ yìí ń ṣe tí yẹn lè máa kà. Ó kàn sọ̀rọ̀ àkídà àwọn sálàfù ó dẹ̀ lẹ́rìí ó fẹ̀rí síbẹ̀ ó dẹ̀ ń lójọ́ lọ. Gbogbo ọ̀rọ̀ kankan ní Sheikh Rabi touch gbogbo ẹ̀ wọ́n touch lẹ́yìn kankan wọ́n buwọ́lù wọ́n fọwọ́ bá gbogbo tíra àfáà yẹn ni wọ́n touch lẹ́yìn kankan sínú tíra tó wà lọ́wọ́ mi yìí. Bayanu ma fi nasi'ati Ibrahim Ruhaili min al-khalali wal-iklal. Gbogbo ọ̀rọ̀ kankan tó kọ sínú tíra àti ẹ̀ tó ń kọ tíra àti òsín kankan nú ni wọ́n condemn nínú tíra yìí. Ká wá ṣàlàyé èèyàn ká fìyàn hàn ẹni báyìí ẹ jìnnà sí wá sí ẹ má mú ẹ wà very careful pẹ̀lú ẹ̀. Tó bá fẹ́ pé èèyàn láláṣe jù fine ó fẹ́ pọ̀ láláṣe ètò fine ṣùgbọ́n kí lè rí ẹ̀ ẹ wọ àwọn àfáìsìn wallahi Allahu akbar ẹ wo tíra tó wà lọ́wọ́ mi yìí shari'iyatun nusihi wa zajiri wa ta'dhir min duhati lijali wa tahalthubi wa talbis wa tagrir. Orúkọ tíra yẹn ta ló kọ Abu Abdurrahman Yahya ibn Ali al-Ajuri ni wọ́n kọ tíra yẹn. Wallahi wọ́n tiẹ̀ list orúkọ àwọn àfáà oníbídíà kan tí wọ́n gbajúmọ̀ wọ́n list ẹ̀ sínú tíra yìí ni wọ́n list díẹ̀ nù wọn. Wọ́n kó jọ tó pọ̀ gan àtàwọn orin tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ti kọ láwọn orin àgbákò tí wọ́n rọ́dà torí pé al-jarihu al-mu'tadu ilayhi laysa bi-ghiba kájà rọ́ àyẹ̀ pé àfáà báyẹ̀ wà very careful pẹ̀lú ẹ̀ ẹni báyìí ò sí kò ń ṣe kò mọ́nájú sálàfù kọ́ ló ń lò. Àlùmọ́ ní bùkátà sí ẹni máa fẹ́ lẹ́sìn gbọ́ ó ní bùkátà sí. Mo wá kọ́ fẹ́ mọ́rọ̀ àwọn àfáà ẹ̀sìn jáde ń bẹ̀ ni o ọ̀rọ̀ àfáà yẹn kan mo tẹ̀ wá fẹ́ lò ẹ wo àwọn àfáà àwọn tábìyìn àwọn àfáà gbàgbàgbà náà tí wọ́n ti lọ
ẹlòmíì lásán torí pé ó jẹ́ onírọ́ ni wọ́n ṣe kí ń gba ọ̀rọ̀ ẹ̀ níbi ìmọ̀ àdìs ká má wàá sọ ní tákìdá ẹ̀ ò dá àbẹ̀ni tí ń bó ní bídíà ṣe abẹ́rẹ́ nǹkan Abdullahi bùnú mọ̀gá fàlẹ̀ kan ní sọ fáwọn ìyá ẹ̀ kan pé tí n bá tún rí ẹ tó tún bẹ́ẹ̀ nìyẹn ṣe wà láyé níbẹ̀ sọ̀rọ̀ mọ́ torí ní bídíà rẹ nìyẹn bẹ́ẹ̀ lọ láwọn àfa sálàfù náà míì alọ́ tíra kan báyìí àlèbídíàtú dọ̀wàbítúwá wà sáruwà sayyi fil umma àfáàyàn mọ́ra àwọn àfa sálàfù kan wá síbẹ̀ tí yẹn sọ wípé ìwọ ọmọ mi jẹ́ kí nǹkan tó máa lé láyé jẹ́ ó mọ níwọ̀nba ó wá tẹ́ mi lọ́rùn kó máa bẹ́lẹ́ṣẹ̀ rìn tí ń fa sìgá tí ń fa tẹ́gùn ju kó máa bó ní bídíà àárín lọ bóyá kíní kan òṣè ìbù lórúkọ mi ìrántí orúkọ àfáàyàn mọ́ ó wà nù tíra yẹn kò tiẹ̀ síbẹ̀ wọ́n lọ wo tíra tó wà lọ́wọ́ mi yìí náà o wọ́n lọ wo jamaha pé ibi kan báyìí ibi jamahatun min mizani tidal àfáàyàn sọ̀rọ̀ náà ó sọ̀rọ̀ nípa báàdù mẹ̀jáhá àní sálàf iná lè járe apákan àwọn nǹkan tó wá dà àwọn sálàf níbi kí wọ́n jàrọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ náà mọ́mọ́ Bukhari ló kó fi síbẹ̀ nígbà tí Nawfa al-Bikhali nígbà tí Nawfa al-Bikhali ń sọ yí pé anabi Musa tó bá Kídírù jìrìn àjò kí n tá lásán náà Kùránì yẹn ó ní kò ń ṣe Musa tí tá kò ń ṣe Musa yẹn kọ́ ó kọ̀ǹdẹ́ẹ̀mù anabi Musa tó bá Kídírù rìn ó ní kò ń ṣe ó ní leza huwa Musa sọ Bani Israel kì í ṣe anabi Musa àtàwọn Bani Israel yẹn jàre fakọ́ra Ibn Abbas sábẹ́ ànábì ló bá ní kazaba aduwula lẹ́sẹ̀kẹsẹ̀ ló kà fara ẹ̀ kazaba aduwula torí pé ànábì sọ fún pé mọ̀nkọ́nà lè àkí ya káfíìrì àwọn ya aduwula o gbọ́dọ̀ pé mùsùlùmí ní aduwula ohun tó bá fi lè wàá mú tó pè ní aduwula yẹn ó ti kà fara yẹn ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí Nawfa al-Bikhali tó sọ pé kì í ṣe ànábì Musa àtọ̀hún ló bá Kídírù ṣe ìrìn àjò lẹ́sẹ̀kẹsẹ̀ Ibn Abbas ní kazaba àdúgbòlá ọ̀tá àlá àti parọ́. ẹ bá lọ wo eléyìí wà nù ẹ máa sọ̀rọ̀ nínú Jama'atu min Mizan al-I'tidal bá lọ wo wìkan báyìí nínú ẹlẹ́ẹ̀kejì wọ́n pè nìkan ní Abanu bin Abi Inyash az-Zahid Abanu bin Abi Inyash yìí Zahid ni ṣùgbọ́n ṣùgbọ́n ní ó ní kí n mú ìtọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ mi kí n gbẹ́nu sí àbí kí n lọ gbé ìtọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tí mò ń sìn kí n mú ìtọ̀ rẹ̀ títí ẹ̀rí títí tóun ò fi ní balance tóun ò fi ní wà òkè tóun ò fi ní wà pa kóun mú ìtọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá ẹ̀ kódà òun wá mú òun tó wá ń pọ̀ òun tó wá ń bì ó ní òun nífẹ̀ẹ́ sí i púpọ̀ ó tẹ́wọn lọ́rùn ju kóun sọ wá la ẹnu òun sọ pé àbánù bóun àbí ìyá ṣe sọ báyìí fún mi kí n lọ la ẹnu mi sí ẹpọn kẹ́tẹ́kẹ́tẹ́ kí n máa mú ìtọ̀ ẹ̀ báyìí kí n máa tú jáde báyìí kí n máa pọ̀ ó tẹ́ mi lọ́rùn ju kí n lanu mi kí n ní ẹni báyìí àbárùn bọ́n àbí ẹ̀yìn á ṣe sọ pé kí ló dé níbi tẹ́ni ìyẹn ṣe kí ni o tó kù díẹ̀ káàtó dé. ṣùgbà Allahu Akbar àwọn àfa ẹwà àwọn Allahu Akbar ẹwà àwọn erin mi àwọn àfa ẹ̀sìn wọn bá ńlá kó ẹnìkan dáa kó náà ṣùgbà òun ṣe àfa ẹ̀sìn kódà àwọn oníbídíà gan báwo ìfẹ́ kọ́ nínú àdìsí tí ò bá ní o fẹ́ lo gba àwọn ṣúbà yìí náà ebi nínú àdìsí ṣúbà tún sọ wípé ó ní kíyàn lọ ṣe zìnà kọkùnrin kan lọ ṣe zìnà kó lọ ṣe zìnà ó ní ó lóore ju kó lọ gba ọ̀rọ̀ lọ́dọ̀ àbáni lọ ẹ̀wọ̀n kan ó ní kíyàn kan lọ ó ní ó lóun tóun kóun gbẹnu sí ẹpọn kẹ́tẹ́kẹ́tẹ́ òun kóun máa mú ìtọ̀ ẹ̀ kóun máa tú báyìí ó tẹ́ wọn lọ́rùn òun fẹ́ púpọ̀ ju kí wọ́n á lanu mi kí wọ́n á ní
àbánu bóni abẹ ìyẹn àṣẹ sọ báyìí ó sọ báyìí fún mi pé kí wọ́n dárúkọ ẹ̀ lẹ́nu kí wọ́n fẹnu mi dárúkọ ẹ̀ kó sọ báyìí níbi ọ̀rọ̀ ẹ̀sìn. Ó ní kódà kí ọkùnrin kan lọ tiẹ̀ kó lọ ṣe zìnà gan ó lóore ju kó ṣe kí ni o kó ti ọ̀rọ̀ àbánu bóni abẹ ìyẹn àṣẹ lọ. Ṣé báwọn oníbídíà yẹn ni ò nítumọ̀, àwọn oníbídíà ni ò nítumọ̀ lọ́dọ̀ yín tẹ́lẹ̀ yẹn ṣe kí wo sálàfì lónìí. Àwọn ni best friend yín, àwọn lọ̀rẹ́ yín, àwọn lẹ́ ń dìfẹ́ǹdì. Ẹni tó bú sàhábà ò ní hukumu, ẹni tó condemn hadith ò ní hukumu, ẹni tó condemn àyá Kùránì ò ní hukumu, ẹni tó ní kàlámù nafsi ni kò ní hukumu. Àwọn tí wọ́n wá ń gbógun ti irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, àwọn yẹn wá ní hukumu lọ́dọ̀ yín. Àbòsí nìyẹn. Àáfàá tóun náà wá ń pariwo wásátì oníkọ́nfẹ́rẹ́nsì, wásátì dà, mọ́níhájú sálàfù dà, àwọn sàhábì ànábì wo ní í ṣe bẹ́ẹ̀. Abdullahi ibn Umar sàhábì ni níjọ́ tí wọ́n mú ìròyìn àwọn kọ̀dàríyà dọ́dọ̀ ẹ̀ kò tí ì rí wọn kò rí wọn rí kò mọ̀ wọ́n fún ròyìn nípa àwọn kan dé nísìnyìí o wọ́n ní kò sí tí ń jẹ́ kọ́dàrú ohun tó bá ṣe ló máa gbà. Ó ní ẹ bá ń sọ fún wọn pé wọn kì í ṣọmọ ìyá tèmi nínú ọ̀hún ṣọmọ ìyá tèmi o èmi náà sì kì í ṣọmọ ìyá wọn. Ó kà fara wọn straight ni. Ó wá ní kó lè mọ̀ pé ó kà fara wọn wá ní ó ní kí wọ́n ní iṣẹ́ olóore kó ga kó kún kẹ́kẹ́ bí òkè wúdì kó tún wá jẹ́ gold. Allah ò ní gbà lọ́wọ́ wọn títí dìgbà tí wọ́n fi gbà fún kádàrà. Ó wá kó tàbí ìsànẹ́bì nígbà tí màláìka ń béèrè lọ́wọ́ ẹ̀ ìgbẹ́mọ̀ wal iman pé kíyàn ní ìgbàgbọ́ náà Allah al-kutubi wa rusuli wal yawmil akhir wa qadari khairi wa sharri. Ó wá kó evidence yẹn fún wọn. Àwọn sàábé gan tó ń fún wa ní evidence, àwọn sàábà gan tó ń fún wa evidence. Àwọn sàábé gan ò fẹ́ gbọ́ bídíà ká máa wá sọ bí kan táwọn oníbídíà wá jókòó. Àwọn Ìbání wà ń bẹ, Àṣàríyà wà ń bẹ, Sùfíyà wà ń bẹ, àwọn àṣàbù Mu'azanati ń bẹ, àwọn Hizbiyya wà ń bẹ. Kálukú wá ń defend gbogbo àwọn àgbákò nínú ẹ̀sìn. Wọ́n wá ń fi Sunnah rinlẹ̀ fún gbogbo wọn níbẹ̀ wọ́n sì ń lọ. Wọ́n á fẹ́ defend irú yẹn kí ló fẹ́ sọ irú ẹni ìyẹn wá tọ́ sí ṣéyẹ́kù. Ẹni tó ń wá ń gbógun ti bídíà òun tọ́ sí àgùlúwù àdáwùlà. Ìwọ Kutubi oní problem o. Kutubi oní problem. Wá wo bá Allah ṣe wá ṣe ọ̀rọ̀ ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí níwọ̀ Kutubi yẹn gan fún ara rẹ̀ pẹ̀lú Saheed Shittu. Saheed Shittu tí ò jẹ́ nǹkan kan tí ò jámọ́ nǹkan kan èèyàn ránhunràhun nínú ẹ̀sìn. Saheed Shittu kò lè fi pẹ́ẹ̀nì kọ orúkọ ara ẹ̀ kalẹ̀ pé ismi Saheed bun Shis kò lè kọ́ Lárúbáwá. Wá wo bó ṣe wá lálàá ṣe ìgbésí ayé ìwọ tó ní òun ṣe Sunnah. Àfáà Sunnah tí aláìmọ̀kan olódo ní bídíà tí ń rọ́dà ẹ ó tún ní kó lọ máa túbá torí pé ó ṣe àbáyánù nǹkan tẹ́nìkan sọ tí ò bá ìsìn mu pẹ̀lú kúrukùrú tí wọ́n náà rí ọmọ ọ̀tá kan tí ò gbádùn kan ní kó lọ máa túbá. Kutubi ò rí ọ̀rọ̀ sọ ò lè ṣe rùdúùdù lórí ọ̀rọ̀ Saheed Shittu ṣùgbọ́n ló ṣe rùdúùdù lórí àwọn tí ń bá ń gbógun ti bídíà. Ó rí pé ó ti ní problem. Ó wá yẹ̀yẹ́ gan ó yẹ̀yẹ́ rẹ̀ gan ó wá kan àbùkù débi pé kódà ó lè sọ̀rọ̀ lọ sí gbèrígbèrí Saheed níbi ọ̀rọ̀ tó ń sọ. Ó lè sọ̀rọ̀ kó mẹ́nu bà Saheed pé lọ́wọ́ bayanu fasadi miyar ìwárò bẹ́yìnà kíní kan mustatir tí Sheikh Rabi' kọ nígbà tí oníbídíà yẹn kọ tírà ó bú Sheikh Rabi' kò wá kọrúkọ ẹ̀ sínú tírà yẹn ó wá bú wọn àwọn ló kọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n kọ tírà ni wọ́n láláṣẹ ọmọ àlè dànù. Àwọn àfáà Sunnah ohun títí yín tó ní bídíà máa lanu gbàgbà tó máa sọ̀rọ̀ sí yẹn nílé sọ̀rọ̀ torí ẹ ti tẹ́ fún Saheed lésì wò ẹ̀rẹ́ sáòkè náà ẹjọ́ ya ẹ̀yà kan náà ni Saheed kó ogun ó lé yín kalẹ̀ ó lé yín bí kọ̀ǹkàn sórí àtẹ ó yan yín ó sì dé yín kalẹ̀ báyìí ẹ̀ sì rí nǹkan kan sọ ẹ̀ rí Kùránì ké ẹ̀ rádì ìsìkà ẹ̀ rí jọmọlúwàbí yín gan protect. Àbùkù wá kàn yín gan ẹ wá di alábùkù lójú àwọn tí wọ́n mọ nǹkan kan àwọn tí wọ́n lè ká wa dùá. Saheed ò lè ka alámútàrà kẹfà kò lè ká yanjú bìrìkìrọ́hà. Ó wá lálàá ṣe ìgbésí ayé ẹ̀ kalẹ̀ nígbà tí gbogbo yín náà kákọ́sì ní ẹ̀dó dáadáa ni. Ìwọ ẹlẹ́yìn gbógun tẹ́lẹ́bọ ẹ̀ tún pa àwọn àfẹ́ ẹlẹ́bọ sí kí wọ́n rescue yín. Ẹ̀yin àfẹ́ alẹ́ Yorùbá ẹ dìde ìmọ̀mù ọ̀fẹ́ dìde ẹ̀yin náà sọ̀rọ̀ sí nǹkan tá à ń sọ yìí tí ò bá dà
ta ni ta ló máa wá support ẹ ìmáàmù Ọ̀yọ́ onísúnà làwọn yẹn náà ìmáàmù Ìbàdàn ló bá tán ìmáàmù Abẹ́òkúta ọ̀ràn wàá wò gbèsè ayé yín bó bẹ́ẹ̀ ó ń lé yín kalẹ̀ tó bá yá ní ìsìn àti náà àwọn ti ṣètò ẹ̀ àwọn ti parí ẹ̀ bí ó ṣe máa ń ní fún gbogbo ẹni tí ò bá ti mọ nǹkan tó bá kàn nìyẹn ṣé bí wọ Kútúbì yìí náà ló ń dìfẹ́ǹdì ayé Professor Aláró lórí ìkúnlẹ̀ ẹbọ ni kò dá lóòótọ́ wa ní mistake ni kò tán aláwa ń mú yín ní ìsìn Aláró deny gbogbo yín pé tọ̀ kò ń ṣòun lòún wà nínú fídíò ó fi gbogbo yín sínú intellectual bondage tí ń bá yín nù ní nǹkan tó simple tí wàá kọ lọ straight ni Alfa Imran ní kíní báyìí oníbídíà ni o àkídà Sufi ló ń lò o kò sí àlùwàlá lọ́dọ̀ ẹ o nǹkan kan ó tán mọ̀mọ́dúnrún mọ́níkàsì o àkídà ò dá o káfíìrì ní oníbídíà ni o ẹ̀jìnà sí títí máa fi túbá o ó tán ẹni báyìí àkídà ẹ̀rẹ́ o wàá kọ́ máa sọ tiẹ̀ lọ ní pẹ̀lú evidence ẹni tó bá fẹ́ takò ẹ lórí ẹ̀ wàá rí evidence yìí ọ̀rọ̀ ànẹ́bì yìí yanjú ẹ̀ wàá máa tọrọ ànẹ́bì sí wọn kán yanjú ẹ̀ tó náà bá wá gbádùn tọ ẹjọ gbádùn ní adé excuse ẹ láyé bá simple kí ló lè ń bẹ ṣùgbọ́n ẹ fẹ́ lose customer ẹ fẹ́ lose àwọn followers ẹ fẹ́ lose àwọn èèyàn aláàsì mú yín àwọn èèyàn expose sí nǹkan tá à ń ṣàlàyé wọn sì ń fi yín lẹ̀ díẹ̀díẹ̀ ẹ fẹ́ lose àwọn èèyàn àwọn ọmọ ọ̀tá àwọn ọmọ àṣà àwọn ọmọ ṣájẹ kan wá ń kọ́mẹ́ǹtì ìgbà Kutubi ó dẹ̀ dùn mí gan ó dùn mí fáfá yẹn gan láwọn tí wọ́n mọ Allahu Akbar wàhálà tí yẹn ń ṣe kíyẹn tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó wá rọrùn ni ẹni tí ń travel káàkiri lórí ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́wọ́n mọ̀ ọ̀tá kan tí ò gbádùn kankan ò dé from nowhere abẹ́nìkan tí wọ́n mi ti kéwú dojú kọ kókó bẹ̀rẹ̀ sí ni máa lálà ṣe èèyàn ẹ tẹ́ ẹ̀ka àbùkù ni ọ̀rọ̀ ẹ̀sìn ò rí yanjú gbogbo bẹ̀rẹ̀ fásitì lọ́wọ́ ẹ̀ kó rí yanjú rí àwọn àáfàá pín lórí ẹ̀ pẹ̀lú confidence tí ò dáa speaking nonsense in confidence. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.